àdúrà ń gbà. Ní alẹ́ yìí tá bá ti parí ìwàásù a máa gba kọ́ọ̀lù wọlé, direct call àti WhatsApp méjèèjì ni a lè pè sórí ẹ̀, direct call àti WhatsApp kọ́lọ̀n kó tọ́. Àkọlé ètò ti alẹ́ yìí náà ni ẹ jáwọ́ níbi ẹbọ ṣíṣe. Gbogbo ẹni tí sì ń ṣẹbọ ẹ lọ jáwọ́ o. Ẹbọ ò tí ì tán lérí ilẹ̀ o, ẹbọ sì ń bẹ. Àwọn bàbá wa níjọ́un gbogbo ìgbìyànjú wọn tí wọ́n ṣe nínú ẹ̀sìn, àwọn ẹlẹ́bọ ni wọ́n kojú ẹlẹ́bọ, wọ́n kojú gbogbo àwọn tí ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Wọ́n kojú ẹ̀ débi wípé kò fẹ́ẹ̀ sí abúlé náà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n dé, tí wọ́n gbéṣẹ́ Ọlọ́run ọba dé. Wọ́n á máa rìn tọ̀pátọ̀pá lọ́wọ́ ni tí wọ́n gbé ọ̀pá lọ́wọ́ ọ̀pá wá sí. Wọ́n ń lọ bígbà tó ṣe pé ní èèyàn fẹ́ lọ kú ni wọ́n máa lọ ńjọ́ náà láti rí wípé ẹnikẹ́ni ò máa sin kankan míì àfọlọ́hun. Àwa wà láyé technology, civilization and democracy. Ìjọba tiwantiwa, ìjọba alágbádá, ìjọba freedom of religion. So èyí tó ṣe pé ní gbogbo ẹni bá fẹ́ ṣe dáwà lénìí àfi kó fi làákàyè ṣe, nítorí pé freedom of religion ti wà ń ta. Láyé tá wá wà lénìí, ẹni tó bá fẹ́ ṣe dáwà tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, avenue tó ti lè sọ̀rọ̀ tí ọ̀pọ̀ èèyàn ó bá gbọ́n tí ń sọ náà ni kó bọ́ sórí social media. Bí èèyàn bá lọ bọ́ sí inú gbòòbí kan, èèyàn díẹ̀ ni ó bá sọ̀rọ̀. Bí èèyàn bá lọ bọ́ sí kọ̀rọ̀ ibì kan nínú àdúgbò ibì kan tí ń sọ, èèyàn díẹ̀. Àmọ́ tó bá ti lè rí gbé sórí social media, ọ̀pọ̀ èèyàn tí ó gbọ́ yóò pọ̀ ju èèyàn tí ó lérò lọ. Ibi tóun gan ò lérò pọ̀rọ̀ yẹn lè dé, ọ̀rọ̀ yẹn ó dé torí pé ẹ̀rọ tí à ń lò yìí ẹ̀rọ ayélujára ni. Tó ṣe pé ní kò sí country tí wọ́n ti ní máa wo ẹ̀yìn yẹn ní gbogbo àgbáńlá ayé. So ẹ̀rọ tá à ń lò yìí ó sọ ayé di abúlé kan, a global village. Abúlé ẹyọ kan ṣoṣo láyé dà lénìí, bí yàrá kan ṣoṣo. So nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí a máa wá sọ náà a gbọ́dọ̀ máa pe àwọn tó sì wà nídìí ẹbọ, a gbọ́dọ̀ máa pe wọ́n kò ń bẹ̀. Nítorí pé àwọn tí sì ń ṣẹbọ sì ń bẹ. Ẹlòmíì náà sì ń kírun tí a jọ ríra wa pé mùsùlùmí jọ ni wá, tí ń tún ṣẹbọ nípasẹ̀ pé kò dá ẹbọ mọ̀. So ìyẹn ló fà á tó fi jẹ́ pé ní a gbọ́dọ̀ máa sọ fún wa gbogbo ẹni tó sì ń ṣẹbọ ká lọ fi ẹbọ lẹ̀. Ìdá ẹbọ mọ̀, báwo la ṣe dá ẹbọ mọ̀? Ẹlòmíì fẹ́ fi ẹbọ lẹ̀ àmọ́ kò dá ẹbọ mọ̀. Ìyẹn lè nírùngbọ̀n kírùngbọ̀n ẹ̀ tó yìí kí ṣòkòtò rẹ̀ má balẹ̀ kó tún máa ṣẹbọ nípasẹ̀ pé kò dá ẹbọ mọ̀. So irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó pẹ̀lú tí a máa gbéyẹ̀wò ní àṣálẹ́ yìí. In tí Ọlọ́run bá ò fẹ́, in tí ò fẹ́ á gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nu bà yìí. In tẹ́sìn wa náà ò sì fẹ́ á gbọ́ nínú ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nu bà yìí. An Zainab imra'at Abdullah bin Mas'ud qalat, ìkan nínú àwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó kọ rẹ̀ a máa jẹ́ Abdullahi ọmọ Masudi. Ó wá ní ìyàwó kan tí ó kọ ìyàwó náà ń jẹ́ Zainab. Zainab ní wá ń sọ àdísì yìí fún wa. Ó ní kana Abdullahi idha ja'a min hajatin fantaha ila al-babi tana'ana wa bazaq kara'iyatan an yuhajjima minna ala shay'in yaqra'uhu. Ó ní tí ọkọ òun tó bá jáde tó wá jẹ àti mu làbí ó lọ bí bùkátà kan, ní tí bá ti ń bọ̀ wá tó bá ti dẹnu ọ̀nà lé ni yóò ti máa gbẹ́ kọ́kọ́ tí ó ti máa ha ọ̀nà fún, tí ó máa tutọ́, nítorí pé káwọn lè mọ̀ pé ọkọ àwọn ti dé, káwọn lè mọ̀ wípé baálé ilé ti dé, bí gbogbo táwọn bá ń ṣe lọ́wọ́ káwọn lè súnra kì tí kò fi ní dédé já wọnú ilé bá wọn lójijì lórí nǹkan kan tí kò dáa. Ẹ̀kọ́ rèé, gbogbo baálé ilé ó wá ń bọ̀ láti ta, ó ń bọ̀ láti ibi iṣẹ́ ni, ó wá ń yọ gúlẹ́, ó wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé nítorí pé ó fẹ́ káyàwó ẹ̀ bí èrò pé yóò máa ṣàbúrú, kí n kámú. Èrò yẹn ló máa ń gbé sọ́kàn gbogbo wa kò dáa.
mùsùlùmí kì í máa ṣe báwọn, mùsùlùmí gidi kì í máa ṣe báwọn. Lasta alayhim bi musaitir, ọlọ́run ò ní ká máa ṣọ́yàn, kò fi wá ṣọ́ ẹnikẹ́ni, a sì àgbáṣẹ́ spy, a kì í ṣe jasus tí ó máa tọpinpin, tí ó máa wádìí àwọn èèyàn kiri, kódà kó ṣe ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ lẹ́lòmí ó máa tú fóònù ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá, dìdìrín òpònú aláìníṣẹ́, iṣẹ́ ò kálá, fóònù ìyàwó rẹ̀ ni ó máa tú lẹ́ẹ̀mẹ́wàá, ìyàwó rẹ̀ ní kọlù yóò máa lẹ́tí mọ́ gànná, jẹ́ lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀ kó má bàa kúkú àìpé ọjọ́. Aláìníṣẹ́ ọkùnrin ní máa ń gbé fóònù ìyàwó rẹ̀, ní máa ń tú fóònù ìyàwó rẹ̀ wò, kí ní ṣe ọ́? Wọ́n ní tọkọ òun bá ti dí ẹnu ọ̀nà ni ó ti máa gbẹ́kọ́ káwọn lè súnra kì, èyíkéyìí ohun táwọn bá ń ṣe tí ò bá bá a mu, àwọn ó ti lè máa jáwọ́ ń bẹ̀ kó tó wọlé, kòkò ní já wọlé lójijì. Ìtú ọ wá ń bọ́ bàtà látẹnu géètì, tó ń bọ́ bàtà tó wá ń yọ gúlẹ́gúlẹ́ bọ̀, ó jẹ́ lọ ronú pìwàdà kó jáwọ́ bí wàkíwà, kó máa bọ̀ nílé kó máa yọrìn, wo obìnrin náà tó máa yọ gúlẹ́gúlẹ́, kò dáa, mùsùlùmí kì í máa ṣe báwọn. Ẹlòmí ó ti bàjẹ́ kó máa lẹ́tí mọ́ gànná, ó bàjẹ́ jù. Ó ní ìgbà tí ó wá dénjọ́ kan, innahu ja'a dhata yawmin fatanana qalat wa indi ajusun tarkini min al-umra. Ó ní ìjọ́ kan kan wá dé, bó ti dé náà ní ti ń gbẹ́kọ́ táwọn ti mọ̀ pé Jagunlabi wọ́n ti dé. Olóbìnrin kan sì ń bẹ ní ọ̀dọ̀ òun. Obìnrin yìí ó wá pe ọfọ̀, ó wá bóun pe ọfọ̀ fún Apollo tó mú òun lójú, nítorí pé arábìnrin yìí, ìyàwó yìí tí ń ṣe Zainabu yìí, ó mọ̀ wípé in tí wọ́n ń ṣe fóun lọ́wọ́ yìí ọkọ òun yóò lòdì sí, pé wọ́n ń pọ̀fọ̀ fún nǹkan kan tí ń ṣe òun. Ó wá sọ fún ìyá náà tó jẹ́ ìyá arúgbó ìpètò adkaltu tata zeriri, pètò ẹ lọ sápamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì o, ọkọ òun ò gbọ́dọ̀ rí, kò gbọ́dọ̀ rí tá à ń ṣe yìí. Fatakhala ní baálé ilé bá wọlé, fajalasa ila jambi fara'a fi unqi khaytan. Bó ti wá wọlé yìí, ó jókòó sí ẹ̀gbẹ́ mi lórí bẹ́ẹ̀dì. Ibi tí ń bá mi sọ̀rọ̀, bó ti tajú kan ló bá rí nǹkan kan tí wọ́n so sí ọrùn òun, bí òwú tí wọ́n fi di nǹkan kan tí táwọn Yorùbá máa ń pè ní ìkóbẹ́rẹ́. Ó ní ìkóbẹ́rẹ́, ó wá rí ìkóbẹ́rẹ́ kan, kíní tí wọ́n dì ní òwú dúdú àti funfun tóun fi kọ́ sí ọrùn. Lọ́kọ bá sọ pé ma hadha laqait, èwo leléyìí tí èwo ní ìkóbẹ́rẹ́ tó fi kọ́rùn yìí? Qalat, qultu, lòun bá sọ pé tó khaytun arkiya li fi'i. Ó ní tó ìkóbẹ́rẹ́ yẹn ń kọ́, òun máa ń pe gbólóhùn kan sí ara rẹ̀ ni, òun ló jẹ́ kó òun so kọ́rùn. Fa'akadhahu faqata'ahu. Ní Abdullahi ọmọ Mas'udi, ìkan náà àwọn sàhábé Ànábì yìí, ló bá fa ìkóbẹ́rẹ́ yìí, ló bá fà já kó lọ́rùn ìyàwó rẹ̀, ló bá já, ló bá sọ yí pé inna ala Abdullah la'agniya ani shirk. Ilé Abdullahi, òun Abdullahi, inú ilé tòun, inú ẹbí tòun, kí wọ́n gbọ́dọ̀ ti máa bárù nǹkan báyìí. Gbogbo ohun tó bá ti so mọ́ pé à ń gbẹ̀mí ilé nǹkan mi yàtọ̀ sọ́lọ́hun, wọ́n gbọ́dọ̀ máa bá nínú ilé tòun. Ó sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀. Ó nítorí pé ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam, ó ní mo gbọ́ tí Ànábì sọ báyìí pé inna ruqa wa tama'im wa tuwala shirkun. Gbogbo ohun tó bá ti jọmọ́ bí ọfọ̀, gbogbo ohun tó bá ti jọmọ́ bí ìkóbẹ́rẹ́, gbogbo ohun tó bá ti jọmọ́ bí à ń fi ìfẹ́ fa ojú ọkọ mọ́ra, à ń fi ògùn fa ojú ọkọ mọ́ra. Ó ní gbogbo nǹkan báyìí ń kọ́, ó ti bọ́ sábẹ́ ìgbẹ́mílé nǹkan míì, ìsìn nǹkan míì mọ́ Ọlọ́run ọba. Àdísì eléyìí Abu Dawud gbà wá, ó sì jẹ́ àdísì tí ó lálàáfíà. Nígbà tí arákùnrin wá sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ tán, ìyàwó ni wá sọ pé lima taqulu àdá, báwo lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà? Waqad kanat ayni takdhif fakuntu ahtalifu ila fulanin al-yahudi raki'a wa kana idha raka'a sakanat. Ẹ̀yin akọ̀ máa sọ̀rọ̀ báyìí, ojú òun ń dá mi,
ó pọ́n kókókó kò jẹ́ kó òun sùn, ojú yẹn ń gún òun ó dẹ̀ ń dá mi. Òun máa ń lọ sọ́dọ̀ arákùnrin Júù kan ẹlẹ́sìn Júù tí kìí ṣe mùsùlùmí, ẹ̀yìn yẹn máa ń bóun pe ọfọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ ń gbẹ tó sọ pé kò dáa láti máa lọ bá ẹlẹ́sìn Júù, òun ò tún lọ mọ́. Tó bá sì bóun pe gbólóhùn yẹn sí lẹ́sẹ̀kẹsẹ̀ ní kinní yẹn máa fi òun lẹ̀ tí kò ní máa dá mi mọ́, tí kò ní máa ro òun mọ́. Kọ́ọ̀lá Abdullahi ọmọ Mas'udi wá sọ fún ìyàwó rẹ̀ pé innama dhalika amalu shaitan. Ìyàwó mi, mo máa fẹ́ràn rẹ o, sórí kó máa lọ sọ́dọ̀ ọrú àwọn èèyàn bẹ́ẹ̀ kán máa pe gbólóhùn ọ̀fọ̀ sí n tó ń ṣe ọ́ kó wá lọ, iṣẹ́ ṣètánì ni o. Kana yankisu abiyadi fa idha raqaita akaffa anha. ń gbé òòyì o, ṣètánì ń dì sí fúrẹ́ ni, yóò jẹ́ kó lọ. Tó o bá tuntun lọ ọbẹ̀ mọ́ yóò tún jẹ́ kó máa ṣe ọ́, tó o bá tuntun lọ ọbẹ̀ yóò tún jẹ́ kó lọ. Innama yakfiki an taquli kama qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ó ní òsè lọ nítẹ́ lọ́rùn pẹ̀lú tánàbí Muhammad kọ́ wa sallallahu alayhi wa sallam. Gbólóhùn kan wà tánàbí kọ́ wa fún irú nǹkan báyìí, gbólóhùn ọ̀fọ̀ ni. Ìyẹn ló bá lò ó bá máa lọ sọ́dọ̀ orú àwọn èèyàn báwọn. Kí wá ní gbólóhùn náà? Ó ní ó bá máa sọ pé ad'ibil ba'sa rabban nasi ishfi anta shafi la shifaa illa shifaaka shifaan la yughadiru saqaman. Ní tó túmọ̀ sí pé ní Ọlọ́run ọba tó láyé tó lọ́run, bá mi mú aburú ìrora tí ń bẹ lára mi, bá mi mú kúrò. Ṣèwòsàn fún mi, ọba olùṣèwòsàn. Kò sí ẹni tó ní kápá àti ṣèwòsàn àfiwọ́ Ọlọ́run. Ìwòsàn tí mo ní kó o ṣe yìí kó jẹ́ ìwòsàn kan tó ṣe pé tó o bá ti ṣe, àìsàn náà kò ní dà mí láàmú mọ́, kò sì ní padà wá mọ́. Ó ní irú gbólóhùn báyìí ló bá wí. Ẹ̀rí àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ nínú àdíìsì tó wà nílẹ̀ yìí? Àkọ́kọ́ ń bẹ ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ fún wa láti máa wá ìwòsàn lọ sọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí. Wọ́n sọ pé ká má ṣe àjò, àmọ́ àjò tí yóò bá ṣe má lọ sọ́dọ̀ ẹni tí kìí ṣe lẹ́sìn rẹ̀, má lọ sọ́dọ̀ kìrìsìtẹ́nì, má lọ sọ́dọ̀ wòlíì, má lọ sọ́dọ̀ babaláwo, má lọ sọ́dọ̀ adífá. Dúró lórí àwọn tẹ́ẹjọ wà nínú ẹ̀sìn kan náà. Kí nìdí? Tí wọ́n bá gbé in tí kò bá ti lànà ẹ̀sìn rẹ lé ọ lọ́wọ́ ò ní mọ̀ o. Ẹni tí ń ṣe ẹ̀sìn míì tí ẹ̀sìn yẹn ò sì fagilé kájẹlẹ́dẹ̀, ṣó mọ̀ pé ó lè fẹ́ lẹ́dẹ̀ sí nǹkan fún ọ jẹ. Àṣejẹ adẹ́ra aboyún tí adẹ́ra tí oyún fi dẹ̀ fún aláboyún lòun wá káàkiri, ṣùgbọ́n ọ̀dọ̀ ẹni tó lọ yìí kìí ṣe lẹ́sìn yín. Nígbà tí ó bá fi máa ṣe àwọn nǹkan fún ẹ tí kò bá òfin Kùránì mu, yóò lò fún ọ ò sì ní mọ̀. Ó lè fọtí ṣe nǹkan fún ọ tó ní mọ̀. Àwọn nǹkan mi kódà ó lè lo nǹkan ara èèyàn fún nǹkan fún ọ tó sì ní mọ̀. Tá a bá wá lọ sọ́dọ̀ àfà tó já àfà inú ẹ̀sìn wa, tá a bá jò lọ fẹ̀ tóun wá lorú nǹkan bẹ́ẹ̀ fún wa, òun ló lẹ̀ṣẹ̀ rẹ̀ o, àwa kọ́. Nítorí pé a ti rí pé lẹ́sìn wa ni kò yẹ kóun lè lorú tó jẹ́ àràmù fún wa. Ó wá lo tó jẹ́ àràmù, ó lò mọ́ nǹkan tó gbélé wa lọ́wọ́, òun ló lẹ̀ṣẹ̀ rẹ̀. Táwo ò bá sì mọ̀, nítorí pé ó dàbí ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ìmáàmù tó fẹ́ kírun fún wa nínú mọ́ṣáláṣí ni. A lè máa béèrè lọ́wọ́ ìmáàmù pé bàbá ìmáàmù ṣe ti sàlùwàlá, àbí ká máa béèrè lọ́wọ́ ìmáàmù pé bàbá ìmáàmù ṣe ti ìyasó sára aláyín sì dúró. A níbí. Ṣùgbọ́n tó bá fi ẹ̀gbin kírun fún wa, òun ló lẹ̀ṣẹ̀ rẹ̀, àwa kọ́. Torí pé gbogbo wa lájọ ké lájọ fà tá a sì jọ mọ̀ yí pé nǹkan yóò èèwọ̀ ni. Kó wá máa wá lórú nǹkan bẹ́ẹ̀, òun ló lẹ̀ṣẹ̀ rẹ̀. Àmọ́ wọ́n tó kọjá ààyè rẹ̀ tó ń wá solution lọ sọ́dọ̀ ẹni tí kò sí nínú ẹ̀sìn yín, wọ́n gbégbékúgbélé ẹ lọ́wọ́. Wọ́n gbé tí ò bá tẹ̀sìn yín mu, wọ́n gbélé ọ lọ́wọ́. Ìyẹn àkọ́kọ́ ẹ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tá a tún rí kọ́ nínú ọ̀rọ̀ yìí, ẹ rí pé wọ́n dárúkọ ọ̀fọ̀ ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ yí pé ní ọ̀fọ̀ ní pípa ìsìn kan mọ́ Ọlọ́hun ni. Ó lálàyé méjì lọ́fọ̀.
rúkọn ṣirkíyà wà rúkọn ṣẹ̀ríyà, méjì tọ́fọ̀ pín sínú. àwọn ọ̀fọ̀ kan wà ó bá lànà ẹ̀sìn wa mu, ó bá òfin ẹ̀sìn wa mu, ẹ̀sìn wa ò tako irú ọ̀fọ̀ bẹ́ẹ̀. irú àwọn ọ̀fọ̀ wo ni? àwọn ọ̀fọ̀ tó bá ní í ṣe pẹ̀lú pé ááyà àlùkùránì, àbí ọ̀fọ̀ tó ní í ṣe pẹ̀lú pé àdíìsì ànábì, àbí ọ̀fọ̀ tó ní í ṣe pẹ̀lú wípé a mọ ìtumọ̀ rẹ̀, a sì mọ̀ pé ìtumọ̀ ọ̀fọ̀ yìí o kò máa pe nǹkan míì lọ́lọ́run, àbí kò máa gbé nǹkan kan sí ipò tá a gbé ọlọ́run sí nínú ẹ̀mí wa. irú ọ̀fọ̀ bẹ́ẹ̀ ìbá àmájèdè lárúbáwá ṣẹ̀ríyà ó bá òfin ẹ̀sìn mu. ọ̀fọ̀ wo wá ni ò bófin ẹ̀sìn mu? gbogbo ọ̀fọ̀ tó bá ti jẹ́ wípé ó gbé nǹkan kan ìmíì sí ẹ̀gbẹ́ ọlọ́run, ó fi nǹkan kan ṣe déédéé ọlọ́run, àbí ń pe nǹkan míì ní ọlọ́run, àbí gbólóhùn tí wọ́n ń wí yẹn ń kọ́ kìí ṣe gbólóhùn tí a gbọ́ èdè tá a gbọ́ yé, èdè yẹn ò tiẹ̀ yé, kódà kó ṣe pé èdè ìlú wa ni wọ́n ń sọ, àgbọ́yé àmọ́mọ́nà rẹ̀. irú ọ̀fọ̀ bẹ́ẹ̀, ọ̀fọ̀ tí ó jẹ́ ìsìn kan mọ́lọ́run ni a gbọ́dọ̀ yàgò fún. mọ́sálàn, fún àpèjúwe, àwọn àpèjúwe tá a máa mú wá kó lè yé wa dáadáa irú àwọn ọ̀fọ̀ wo làwọn ọ̀fọ̀ tí wọ́n ń wí yìí. bí kíyàn máa sọ pé ẹ̀yin tó láyé mo pè yín o, ẹ̀yin ìyá mẹ́rìndínlógún, ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùúfẹ̀ mo pè yín, ẹ máa sáré tètè bọ̀ kẹ́ ẹ wá jẹ́ mi. àwọn tó ń pè òun sáwọn lọ́lọ́run tó yẹ kó pè, ó ti pè nǹkan míì tí kì í ṣọlọ́run. ó tún wá nígbà tó tún máa wá bàjẹ́ o lẹ́yìn tó láyé, sáwọn ló láyé lóòótọ́. níbi tọ́lọ́run ti sọ fún wa ní Kùránì pé alhamdulillahi fatir samawati wal ard, ó sọ fún wa ní Kùránì pé òun ọlọ́run òun lọ́ba tó dá ayé tó sì dá ọ̀run. ìgbà tí wọ́n wàá wí nínú ọ̀fọ̀ tí wọ́n ń pa ó lẹ́yìn tó láyé o, gbólóhùn ẹbọ ni, ṣíríkù nìyẹn. nítorí pé kí ló sọ di ṣíríkù? ó ti fi n tí kìí ṣe ọlọ́run, ó ti fi nǹkan yẹn sípò ọlọ́run. àbédè lárúbáwá, ó lè jẹ́dè lárúbáwá náà, bí kíyàn máa sọ wípé ya Raukayail, ya Samsama Yail ajibu, mo pè rẹ màláíkà tó ń jẹ́ Raukayail, mo pè rẹ màláíkà tó ń jẹ́ Ajabayail, ó yá máa bọ̀ kó wá jẹ́ mi ní òwò. ẹni tó ń pè yìí abudun mini ibadillahi, ẹrú kan ló jẹ́ nínú ẹrú ọlọ́run, kò yẹ kó o pè, òun kọ́ ló yẹ kó o pè. ọba tó ní ìwọ náà ló bá pè. ìgbà míì wà tó ṣe pé ní orúkọ mi ó lè jẹ́ pé orúkọ ọlọ́run ni, àmọ́ tí kìí ṣe èdè lárúbáwá. àwọn gbólóhùn míì wà tó jẹ́ lárúbáwá tí àwọn èèyàn míì ó máa pè, tó yẹ pé ní tán bá wádìí rẹ̀ bó ṣe é ṣe pé ní orúkọ ọlọ́run lédè ìmíì, bí èdè Hébérù. ṣe mọ̀ pé èdè Hébérù, èdè Sìríánì, àwọn èdè yẹn fẹ́ jọ lárúbáwá, àwọn náà sì ní tí wọ́n ń pe ọlọ́run lédè wọn. tó wáyé pé léyìn nìbá ni, tó wáyé pé ọlọ́run ni wọ́n bá pè ní ìtumọ̀ gbólóhùn yẹn ọ̀tọ̀ léléyìn. àmọ́ kí nǹkan yẹn kó jẹ́ pé ńgbà tá a wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀, ìkan nínú àwọn màláyíkà àbí ìkan nínú àwọn àlùjọ̀nú lolúwa rẹ̀ ń pè, ẹbọ ni, ṣíríkù ni, ẹ lọ dá ẹbọ mọ̀. kí nìdí tá a fi gbọ́dọ̀ dá ẹbọ mọ̀ ni pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika. ẹnikẹ́ni tí ó bá mú nǹkan kan ìmí yàtọ̀ sí ọlọ́run tó fi sípò ọlọ́run, ẹ̀ṣẹ̀ ni o, ọlọ́run ò sì ní yáfi rẹ̀ o, ọlọ́run ò ní yáfi rẹ̀, ó ń tàn ó wọ náà ni o, kò sí àná àbújá kan ò sí ń bẹ̀ o, inú náà ni o, àbújá ò sí ń bẹ̀ o. ẹni ó ṣe ṣìnà ọlọ́run lè forí jì bó bá wọn ọlọ́run, ẹni ó parọ́ bó bá wọn ọlọ́run, àáfàá tó lu 419 bó bá wọn ọlọ́run, ọlọ́run lè yáfi rẹ̀. àmọ́ ẹni ó bá ṣẹbọ ọlọ́run ò ní forí jì o. ó ní mo ṣe ń wò níjó ní ìgbà tí ọ̀gbẹ́ni kan wá sórí tẹlifíṣàn orí social media, wọ́n ń pè ní kinní kan Ìgbòho.
ìwọ̀n sọ yí pé òun olóògùn lòun, òun èṣe mùsùlùmí o, àmọ́ ògùn òun dá òun lójú. Ó ń proud pẹ̀lú ẹbọ, ó ń proud pẹ̀lú ṣíríkù. Òun kan náà ní tún wá sọ pé àwọn àfọ́ onífọwọ́nà kan wà táwọn ń gbé kéèsì wọn lọ́wọ́lọ́wọ́. Nínú ìtòhun ń ṣe àtàfọ́ onífọwọ́nà títa ló burú jù. Àfọ́ onífọwọ́nà in tó ṣe yẹn kabirun minal kaba'ir àmọ́ muktafaru, ẹ̀ṣẹ̀ tọ́lọ́run lè foríjì ni. Èyí tóhun ń ṣe yẹn gangan, ṣíríkù tóhun ń ṣe yẹn gangan, ọmọ náà ni ẹ sọ fún Ìgbòho pé yóò wọná. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ súnmọ́, gbogbo àfáà tó súnmọ́ Ìgbòho tẹ́ẹ̀lé lanu yín sọ fún pé tó Ìgbòho tó bá kú báyìí ó wọná, ọmọ náà ni yín o. Ẹlẹ́ṣẹ̀ ni yín, ẹ̀ṣẹ̀ ni dáadáa, ẹni aburú ni yín. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń lọlé rẹ̀ tẹ́ẹ̀lé ṣe wáàsí fún Ìgbòho pé tó Ìgbòho tó bá kú báyìí ọmọ náà ni ó wọná. Abẹ́lé lọ gbé níjọ́ tó bá kú ṣe lè lọ kírun sí i lára. Àfáà wo ló fẹ́ nígboyà tí Ìgbòho bá kú lẹ́ni tí ó sọ pé òun ó lọ kírun sí i lára? Àfáà wo ló fẹ́ nígboyà dẹ̀ ìgboyàrú ẹ̀? Ẹ̀ ń bá rìn, ẹ̀ ń pè lẹ́gbọ̀n yín, ẹ̀ ń súnmọ́, ẹ̀ sì jẹ́ kó mọ̀ pé ẹbọ ló ń ṣe, pé ẹbọ tó sì ń ṣe òun yóò wọná tó bá kú lé lórí. Ṣé báwọn bàbá wa ń jọ̀hún ṣe ṣẹ̀sìn rèé? Ṣáwọn bàbá wa ń jọ̀hún tí wọ́n ń ṣe ìsìlámù, tí wọ́n polongo ìsìlámù ilẹ̀ Yorùbá, ṣé wọ́n ń bá ẹlẹ́bọ ṣọ̀rẹ́ tí wọ́n ní sọ fún pọ́mọ náà ni? Ẹni tó jẹ́ igi lẹ́yìn ọgbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà ayé ànábì, Abu Talib, bó ṣe dáadáa sí ànábì tó, ó ṣe dáadáa débi pé kò jẹ́ kí èèrà kó rin ànábì Muhammad. Gbogbo àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n fẹ́ tawọ́ sí ànábì, Abu Talib ṣe báyìí. Nkóhun tẹ́ ẹ bá fẹ́ fi ṣe èmi ní kẹ́ ẹ kọ́kọ́ fi ṣe. Gbogbo ohun tí ó bá ṣe Muhammad èmi ní kó ṣe. Abu Talib dúró, òun ló ṣe àgbàtọ́ ànábì tá ànábì fi lọ tó fi dẹni tó ń fẹ́yàwó. Pẹ̀lú gbogbo bó ṣe wá ṣe tó yìí, nítorí pé kò pe kẹ́límẹ́tù ṣáádà pé tó òun fi ìbọ̀rìṣà lẹ̀, òun tẹ̀lé ànábì, ó mà dọ́mọ náà. Ta lẹni tó fẹ́ ṣe dáadáa láyé tó tó ẹni ó ṣe dáadáa sí ànábì Muhammad? Dáadáa wo nìyẹn fẹ́ ṣe láyé? Owó wo nìyẹn fẹ́ sọ pé òun ní tóun ná sí fún àwọn àfáà pé Ìgbòho máa ń tọrẹ pọ̀ o, Ìgbòho máa ń náwó sí ìsìlámù pọ̀ o, ó fáwọn kan nílẹ̀ mọ́ṣáláṣí, ó fáwọn kan nílẹ̀ ilé, ó ń fáwọn onítíátà kan lówó, ó ṣe dáadáa fún lágbájá, ó ṣe dáadáa fún tàmẹ̀dò, ó gbé àwọn kan lọ London, ó gbé àwọn kan lọ l'Amẹ́ríkà. Gbogbo dáadáa tí ń ṣe òun kò tó tàbú Tọ́líbì. Só tó tàbú Tọ́líbì ni? Abu Tọ́líbì tó ṣe ju ti ànábì Muhammad lọ, tó ṣe ju ti Ìgbòho lọ, nítorí pé ànábì sọ fún pé tó kó níbi ìbọ̀rìṣà, sọ pé la ilaha illallah, kódà má fi Muhammadu Rasulullah láìkún fi yókù lẹ̀, fèmí àtọ́lọ́hún lẹ̀ àjọ máa pòyún. Kò rí pé nítorí pé kò pé gbólóhùn yìí, ànábì ò kírun sí i lára o. Kódà kò ṣàdúà fún pé kọ́lọ́hún ó forí jì, ọmọ náà ni o. Ẹ̀yin wá ń bá Ìgbòho jókòó, ẹjọ́ ń jókòó pọ̀, ẹjọ́ ń jẹ, ẹjọ́ ń mu, ẹ̀ ń ṣe wọléwọ̀de pẹ̀lú ẹ̀, ẹ̀ sì sọ fún Ìgbòho pé ọmọ náà ni Ìgbòho ó wọná tó bá kú báyìí. Kí ló ń bà yín lẹ́rù? So ẹ bẹ̀rù Ọlọ́run mọ́, ẹ̀rù Ìgbòho lẹ́ wá ń bà. Ẹ rántí pé ẹni ó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run la yakafuna lawmata laimin, kò ní wójú rí ẹ̀dá, kò ní wójú rí ẹnìkan láyé, ojú rí Ọlọ́run ni, Ọlọ́run nìkan nìyẹn máa bẹ̀rù. Gbogbo ẹni tó bá ti gbé ìbẹ̀rù ẹ̀dá kan sọ́kàn, àbí ń bẹ̀rù oṣó, àbí ń bẹ̀rù àjẹ́, ló wá di lọ́wọ́ tí ò fi lè sọ ọ̀rọ̀ Ọlọ́run bó ti jẹ́ kó gbé kalẹ̀, òun náà ti ń dọmọ náà lọ o. Torí pé Ọlọ́run ó bi wá. Ẹ wo Abdullahi ọmọ Masudi, kò tijú láti fa ìkóbẹ̀rẹ̀ tíyàwó rẹ̀ so mọ́rùn, kò tijú láti fà á já pé irú eléyìí ò tọ́, mùsùlùmí ò gbọ́dọ̀ máa di ìkóbẹ̀rẹ̀ sọ́rùn. Ó fà á já lọ́rùn rẹ̀, ó sì kọ àbàjẹ́ yẹn fún lẹ́sẹ̀kẹsẹ̀. À ń bọ̀ sí bọ́ sí ẹni tó bọ́ sórí social media tí ń sọ pé òun ó jókòó lórí oṣù, òun ó mọ̀ sàsáwọn èèyàn kan. Ó ń polówó ẹbọ. Ó tún ń wá sórí channel Muslim, a Muslim online channel. Ó sì ń polówó ara rẹ̀, ó ń polówó oògùn, ó ń polówó ẹbọ, ń pẹ́lẹ́ bọ́ lòun. Kí àwọn àáfàá ò fi ẹbọ lẹ̀ kán wá darapọ̀ mọ́hun.
èmi ò wá rí báwì ṣe bẹ́yìn àfà àti gbogbo ó ti ẹ̀rù ń ròyìn àfà kan ó láàfà kan òun nìkan lòún gbà láàfà gidi àfà náà wà nílé haúsá ìyẹn náà wà lè sọ fún pọ́mọ náà ni ẹ̀yin àfà ẹ bẹ̀rù ọlọ́run wáàsí yín tẹ́ ẹ bá ti ró lówó wáàsí yín máa ń yí padà tẹ́ ẹ bá ti wà lọ́dọ̀ olówó wáàsí yín máa ń yí padà ẹ lè lanu gbàgà sọ fún pé Ìgbòho ọmọ náà ni ọ́ torí pé o pe kẹ́límẹ́tù ṣàádà o sọ pé ashhadu alla ilaha illallah àwọn kan wà ní àwítán ní ìyàwó rẹ̀ mùsùlùmí ni àwọn alájà ni ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ ń ka kùránì ìgbàyìn wá ń kọ́ ṣó ti wọnú ìsìlámù ni ṣó ti wẹ̀ ni ṣó ti pe kẹ́límẹ̀ ni ṣó ti bọ́ sára ó ti kó gbogbo òkúta èṣù ilé rẹ̀ ó ti kó bọ́ta gbogbo èṣù tó lóun gbójúlé ṣó ti dáná sun ṣó ti wẹ̀ wọ́n ká ṣó ti wọnú ìsìlámù gbogbo àfáà tó ń gbowó lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ̀ lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ wọ̀nà o ẹ jọ wọ̀nà ni o. ẹlẹ́ẹ̀kejì àwọn ìta ń pè ní tamaim àwọn ìta ń pè ní tamaim jamu tamimat òun náà ni ma yu'allaqu ala al-awlad min qarazat wa izami wa nawi dhalik lidafu il-ayn àwọn tíyàn máa ń sokọ́ ara ọrùn ní kọ́kọ́ gbogbo ohun tó bá ti jọ mọ́ ìsokọ́ ara ìbá ṣe pé ìfúnpá ni ìgbàdí ni bàǹtẹ́ ni àṣọ ọrùn ni àwọ̀tẹ́lẹ̀ ni tó bá ti jẹ́ wípé nǹkan yẹn ń kọ́ ìyẹn gbẹ̀mí lé wípé kíní yóò máa lé agbára àjẹkù òfóhun kò ní jẹ́ ká agbára àjẹ ó káhun fún àpẹẹrẹ tí ọmọdé àwọn ọmọ kéékèèké wa ọ̀pọ̀lọpọ̀ wa là ń ṣe kínní a sì mọ̀ pé ìntànẹ́bì lòdì sí ni ẹbọ ni tọmọ wa bá ń ṣe yín lọ́wọ́ a wà lọ ra irin kan báyìí irin yẹn ó dàbí aláwọ̀ sílvà aláwọ̀ sílvà kọlọ̀ a wà fi sí ọmọ yẹn lọ́wọ́ nítorí pé ó ń ṣe tẹ̀yìn àbí nǹkan kan a wà fi sọmọ lọ́wọ́ àmọ́ ọmọ ń rà lọ́jà ìran tàmáyìmù ni ẹbọ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tó pera ẹ̀ ní alùsùnà kò mọ̀ pé bọ́ ní òun náà fi sọ́mọ ẹ̀ lọ́wọ́ ẹ lọ́ọ́ da ẹbọ mọ̀ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì egun lẹlòmíì ò fi ṣe egun ni wọ́n fi ṣe tẹlòmíì wọ́n à ní kó máa so kọ́rùn ẹlòmíì ó máa gbé àdó kọ́rùn gbogbo irú àwọn eléyìí ẹbọ ni ẹ lọ jáwọ́ ńbẹ̀ o sumiyat tamima li itiqadihim annahu yatimmu amruhum wa yafasuna bi'a gbogbo nǹkan tí yẹn bá ti gbẹ̀mí lé kó lè máa dáàbò bò òun nínú tí kò ní í ṣe pẹ̀lú tọ́lọ́hun ó ti dẹbọ o bí yẹn bá kú lórí rẹ̀ yóò wọnẹ́ o ayé tá a wà lénìí àwọn èèyàn níbi tá a bẹ̀rù ọlọ́run dé aṣẹbọ títí a tún ń ṣẹgbẹ́ awo ọlọ́run ló mọ iye ẹgbẹ́ tá a fà mí ṣe tó sì ń ṣe ìmáàmù mọ́ṣáláṣí ọlọ́run ló mọ iye ẹgbẹ́ tẹ́lòmíì ṣe oríṣiríṣi ẹgbẹ́ lẹ́lòmíì wà nínú ẹ̀ ń sì ń pera rẹ̀ ní mùsùlùmí ó ti kúrò nínú ìsìlámù o gbogbo ìwọ tó o bá ń ṣẹgbẹ́ awo ó yẹ ṣe mùsùlùmí o ẹlòmíì oríṣiríṣi lẹ́ máa bá nínú ilé ẹ̀ oríṣiríṣi òòṣà kódà ẹlòmíì àpò rẹ̀ bẹ́ẹ̀ bá tú àpò rẹ̀ ẹ̀ bá ẹ̀dán níbẹ̀ ẹ̀dán takọtabo ó yẹ ṣe mùsùlùmí kó o tó di mùsùlùmí wàá wẹ̀ sínú ìsìlámù padà torí pé n tó ń ṣe wọn ẹbọ ni ẹ lọ da ẹbọ mọ̀ bí ìyẹn bá ṣe bọ pẹ̀lú ọlọ́run yóò wọ náà o ẹ̀ṣẹ̀ tọ́lọ́run kì í foríjì lẹ́bọ o ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ lẹ́bọ ìyẹn ń jóògùn kò sọ̀yàn dẹ́lẹ́bọ gbogbo yẹn lèmi ti clear sẹ́yìn dá ẹbọ mọ̀ dá ògùn mọ̀ processing ni jíjó àwọn èèbó àwọn ti ní maṣíìnì tó fi jẹ́ pé wọn ní máa jó nǹkan yẹn mọ́ ni wọ́n fi ṣe gbogbo àwọn paracetamol fẹ́ńsíìkì tábìlẹ̀tì tá à ń lò
wọ́n ti ní maṣíìnì rẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní maṣíìnì yẹn. Ní táwọn mọ̀ láti fi process ewé àtegbò náà nìkan jó. Processing method lásán ni pé wọ́n jó nǹkan kò tí ì sọdẹbọ. In tí ó wàá sọdẹbọ wà. Kí ni tí ó sọ ògùn dẹbọ? Irú ọ̀fọ̀ tó o bá pè sí. Ẹ̀yin ìyá mo gún o. Mo pè yín o, ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi. Ìyá mo gún o. Kíní kan àbàtẹ́lẹ́sẹ̀ jẹ́rìn ló bá bẹ̀rẹ̀ sí ń pè wọ́n. Ẹbọ ni. Ó ti ń dẹbọ. Ó ti ń dẹbọ. Ògùn yẹn gangan kọ́ lẹ́bọ. N tó ń ṣe yẹn ló ṣe sọ dẹbọ. Àbí nǹkan kan ni wọ́n fún ọ pé kó máa lò. Ló wá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí lé nǹkan yẹn. Bí yẹn bá ti pọ̀ lóògùn jù yóò dẹlẹ́bọ. Nítorí pé bẹ́ẹ̀ ni ògùn yẹn ni ó padà gbójúlé, kò ní máa ṣàdúrà gan mọ́, kò ní lè jí tàjúdù lóru, torí pé ẹ̀mí rẹ̀ ó balẹ̀ pé pẹ̀lú tó ń sọmọ́ di pẹ̀lú ilé tó ń bẹ́ ń di ohun yìí kò sọmọ náà. Ìyẹn ni ó gbẹ̀mí lé, kò ní ṣàdúrà mọ́, kò ní jí lóru ṣe tàjúdù mọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ó wàá pọ̀ níwájú Ọlọ́run. Àwọn náfìlà òru tó yẹ kán fi bá pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ kò ní yan náfìlà mọ́, yóò máa sùn tí lè mọ́ ni. Ẹ̀rí ẹ wá rí ìyàtọ̀ wà nínú pé ìyẹn kọ ó kọ Ọlọ́run ó di ní tírà, ìyẹn iṣẹ́ bọ̀ o. Àyá Al-Qur'ani ṣìfáwù ni. Gbogbo ń tẹ́ ẹ bá nínú Al-Qur'ani tẹ́ ẹ bá lò ó fún nǹkan kan nínú ayé yín tó bá ṣiṣẹ́, Ọlọ́run ní kó ṣiṣẹ́, torí pé Olúwa ti sọ fún wa pé fi ìṣìfáwù wa nunazzilu minal Qur'an ma huwa shifa'un wa rahmatun lil mu'minin. Olúwa ti jẹ́ kó yé wa pé Kùránì yìí o ẹ máa lò fún ìwòsàn, àánú la fi ṣe fún yín. Ìyẹn wá mú àwọn àyà kan nínú Kùránì ó wá kọ jáde sí pépà, ó di ní tírà. Àwọn àfà nínú tírà wọ́n jẹ́ kó yé wa pé ìyẹn kì í ṣe bọ́. Àyà Kùránì ni ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ ni tó kọ yẹn, kì í ṣe nǹkan òkùnkùn. Nǹkan òkùnkùn kọ́. Ó wá di tírà fún ẹni tí ò lè máa ka àwọn nǹkan yẹn. Yálà kìí ṣe lẹ́sìn wa ni, ó sì wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ wa. Wọ́n pé a máa ṣèrànlọ́wọ́ fún ẹni tí kìí ṣe lẹ́sìn wa. Àbí ọmọ kékeré ni kò tí lè máa karọ́ àwọn kan máa wá dì ní tírà gbé fún pé gbà máa lò ó. Ìyẹn ìṣẹbọ. Ìyẹn ìṣẹbọ ó yàtọ̀. Àbí pé ìyẹn wá hàn án ní hàntú pé gbà lọ́ọ́ mú àbí lọ́ọ́ fi wọ́n ṣọ́ọ̀bù rẹ̀, ìyẹn ìṣẹbọ. Gbogbo àwọn eléyìí ni ìran ìmọ́lẹ̀ ni. So ọ̀rọ̀ pé sànàbí di tírà sànàbí hàn tú Kùránì ju ànábì lọ. Béèrè lọ́wọ́ ara rẹ kó tó béèrè irú béèrè àgọ́ yẹn. Inú ànábì àti Kùránì ta ló jù? Ànábì ò ju Kùránì, Kùránì ló ju ànábì. Kùránì sì sọ fún wa pé Kùránì o fi ìṣìfáùn ìwòsàn a lè lò. Ní tó bá dẹ̀ ń pè ní ìwòsàn kò sí tí ò lè lò fún. Bó bá dẹ̀ ṣe wùyẹn nìyẹn ṣe lè lò ó. Bóhùn ẹ̀ o lè kà sómi, bóhùn ẹ̀ o lè dì ní tírà, bóhùn ẹ̀ o lè hàn níwọ̀n tú. Ó ti sọ pé ṣìfáwù ni ẹ máa lò ó. Ó ti ṣí gbogbo kálukú lẹ̀. Kùránì superior ju ànábì fúnra ara rẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì kan wà tó ṣe pé ànábì ò mọ̀ pé nǹkan yẹn wúlò. Tó ṣe pé àwọn mùsùlùmí ni wọ́n dìtẹ́tì pé súrà yìí wúlò fún nǹkan báyìí. Kò kàn nábì mọ́. Kùránì ti là, ó ti generalize pé ẹ máa lo kíní fún ètò ayé yín. Níjọ́ kan àwọn sàhábà kan wọ́n rìnrìn àjò kan, wọ́n wá dé abúlé kan. Àwọn nǹkan pèsè tí wọ́n gbé dání, omi oúnjẹ ó ti tán. Wọ́n wá tọrọ lọ́wọ́ àwọn ará abúlé náà pé tó ẹ dákun ẹ bùn wá lómi. Wọ́n láwọn ò lómi. Ẹ fún wa ní nǹkan ìpanu, ebi ń pa wọ́n. Wọ́n láwọn ò ní. Ebi sì ń pa àwọn sàhábà yìí, òǹgbẹ sì ń gbẹ wọ́n. Wọ́n wá tẹ̀síwájú. Kán wá tó kúrò nínú ìlú yẹn, Ọlọ́run ọba àlékè ọlá ó wá ní kí ejò lọ ṣán baálẹ̀ ìlú yẹn kó ṣán jẹ. Gbogbo nǹkan aporó tí wọ́n mọ̀ ni wọ́n gbé jáde, wọ́n lò fún kó lọ o. Wọ́n gbé oríṣiríṣi jáde kó lọ o. Ẹnìkan nu wọ́n wá sọ pé ẹ wá jẹ́ àpè àwọn àlejò tí ń lọ yìí bóyá wọ́n ní nǹkan ẹ̀rọ yẹn lọ́wọ́ kán wá bá wọn lò fún baálẹ̀ àwọn. Náà bá pè wọ́n, wọ́n ní àwọn ò lè ṣe lọ́fẹ̀ẹ́ o. Wọ́n ní anything tẹ́ bá fẹ́ gbà á bùn yín. Ṣẹ̀ṣá mọ̀ nǹkan rẹ̀ wọ́n làwọn mọ̀.
sàábà tó lóhun mọ̀ àwọn yòókù wá ń wojú rẹ̀ pé ó mọ ẹ̀rọ kíní ejò ó lóhun mọ̀ sẹ́ àwọn tí tún fa láṣọ já máa kó bá wa já máa lọ ó lóhun mọ̀ wọ́n bá nítò kílẹ̀ gbà ó ní kìtì àtàmínà ganam rakun àgùntàn 100 ní làwọn ó gbà agbo àgùntàn kan tí í ṣe 100 wọ́n ní làwọn ó gbà wọ́n làwọn ó san ṣe sáàmù nǹkan rẹ̀ wọ́n làwọn mọ̀ ó yá náà bá ké ló bá gbẹnu síbẹ̀ ló bá jẹnu wúyẹ́wúyẹ́wúyẹ́wúyẹ́ lẹ̀jẹ̀ bá dá lára balẹ̀ bá yá àwọn sàábẹ̀ yòókù wá ń wò pé wọ́n bá gba agbo àgùntàn kan ni wọ́n bá ń lọ nígbà wọ́n dójú ọ̀nà àwọn tí wọ́n ń bí léèrè pé yóò ló mọ ẹ̀rọ tẹ́jọ́ bá ṣànyàn àwọn mọ̀ ẹ́ dáadáa ó ní kí ni fatia lòun ké síbẹ̀ fatia lókè fatia lòun ké o nígbà wọn á dé Medina wọ́n fẹ́ máa lọlé ẹnìkan nítò ẹ má jà kó ẹran yìí lọlé o kó má yẹ pé táwọn ó lọ jẹ yìí kó má yẹ pé àràmù ni kó má yẹ pé àwọn ti gba tí ò yẹ káwọn gba ẹja máa kó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam yóò lè sọ fún wa bóyá àràmù ni àbí èsì àràmù nígbà wọn á dọ́dọ̀ ànábì ànábì ní iṣẹ́ ẹ̀dá wà láàrin yín bólẹ́ ti rẹ́ran wọ́n ní tó ìlú báyìí táwọn dé wọn fáwọn ní nǹkan kan wọ́n á ní káwọn ó ké nǹkan ìwòsàn fún baálẹ̀ lóhun làwọn bá gba agbo ẹran lẹ́gba ẹran tó tó ń táwọn gbà nù ànábì ní àti ẹ̀gbọ́ tẹran kílẹ̀ wá ké sí kílẹ̀ kà tí ẹ̀jẹ̀ fi dá tí ń bá nítò fatia lòun ká ànábì ní bóò ló ṣe mọ̀ pé fatia ṣiṣẹ́ fúrú nǹkan báwọn ó ní ó kọ̀ sáà wá sí òun lẹ́mìí náà ni ànábì ní tó ọlọ́run fi ń ṣe kòńgẹ́ dáadáa ní tó ẹ sábẹ́ mi náà kó nínú ẹran òun ànábì náà bá gba tọ̀dọ̀ tiẹ̀ sọ́lọ̀ ẹ̀yìn òǹbọ̀ ànábì Muhammad ẹ̀yìn òǹbọ̀ ànábì Muhammad lòun náà ló bá gbà nú ẹ o. ànábì náà gbà nú ẹ. owó wọn tó ní kán má ṣe jálàbí mọ́ àwọn sàábí tó gbẹran kí ni wọ́n ṣe o jálàbí náà wọ́n ṣe jálàbí ni wọ́n pé kíyàn má ṣe jálàbí àmọ́ ń tó fẹ́ máa tà fáwọn èèyàn yìí ń tó fẹ́ máa gbélé àwọn èèyàn lọ́wọ́ yìí ṣé nǹkan tó bá tọlọ́hun ọba mu ni ṣé ìṣe pé o fẹ́ máa sọ fún wọn pé kán wá bọ̀gún ṣé ìṣe pé o fẹ́ máa sọ fún wọn pé wọ́n ó bọ Bàtálá ṣé ìṣe pé o fẹ́ máa sọ fún wọn pé kán máa pe Ìyámógún àwọn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ṣé ìṣe tó fẹ́ gbélé wọn lọ́wọ́ nù ṣé tọlọ́hun ni wọ́n fẹ́ bá lọ́dọ̀ rẹ̀ níbi iṣẹ́ jálàbí rẹ̀ àwọn sàábà àwọn náà ṣe jálàbí ìlú tíyẹn bá wà tíjọba ò san sálárì fún yín ẹ̀yin àfà gbogbo wa àfà tó tí mọ̀ ṣe jálàbí lọ bẹ̀rẹ̀ rẹ o ìlú tá àfà bá wà tó ń kọ́yàn kí ó tó ń ṣiṣẹ́ dáwà tí gọ́ọ̀mẹ̀ntì ò san sálárì fún ọ gọ́ọ̀mẹ̀ntì ò fún yín lówó oṣù àwọn bàbá àdínì wọ́n jẹ bàbá àdínì lórí asán lórí òfo wọ́n rí tí ẹ̀yin àfà rò balógun àdínì ààrẹ mùsùlùmí gbogbo wọn ń joyè wọ́n rí tí ń rò má gọra rẹ o lọ wá ṣe jálàbí ṣe o olórí ibú tó bá sọ pé kó o fi ṣe dáwà lẹ̀ kó lọ máa ṣiṣẹ́ oko ayé rẹ̀ ó bàjẹ́ ni ẹ má fi ṣe dáwà lẹ̀ yẹn àfà ẹ má kọ́yàn kéwú ẹni tọ́lọ́hun bá nà ń pàṣán tó wá bá yín ejò ó máa ta wọ́n àkekè ó máa ṣán wọn nínú ayé wọn torí pé wọ́n rí yín bẹ̀ tẹ́ ń kọ́ àwọn ọmọ ń kéwú wọn fún yín lówó ìjọ tá àfà bá ti lanu pé wọn gbowó níbi iṣẹ́ ẹ̀kọ́ máa ń kéwú lẹ́lòmí ó mọ̀mọ́ ẹ̀kọ́ ń lè kéwú àfà yẹn ti ń béèrè owó yóò stop ilé kéwú wọn ni àgàkà kan ní wọ́n fẹ́ ṣe wàlímọ̀ ìjọ náà ìtò kéwú náà ọlọ́run fún àlùbáríkà sí mọ́ lọ lè kéwú mọ́ torí pé wọ́n náà fẹ́ ṣe wàlímọ̀ sí ní Saudi ìjọba àwọn onímọ̀ fáwọn àfà lówó wọn gbowó oṣù wọn gbowó ọdún wọn gbowó táàmù ṣé kí wọ́n fi ṣe dáwà lẹ̀ ni ta ni kó máa káwọn èèyàn kéwú ta ni kó máa di mọ́ṣáláṣí mú ta ni kó máa pèpè sẹ́sìn ọlọ́run ẹ má baṣẹ́ jẹ́ o ẹ má ba nǹkan jẹ́ ẹ má ba ẹ̀sìn jẹ́ ẹ fà àwọn àáfàá lẹ̀ nídìí iṣẹ́ jálàbí ìlú tí ò bá ti sí àwọn tí ń mójútó àwọn àáfàá ọlọ́run ó máa na àwọn èèyàn pàṣán kí wọ́n máa lọ bá wọn láti lè lọ fún wọn lówó wọn ò jẹun iṣẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe ọlọ́run ó máa sanwó oṣù wọn ẹ̀yin ni ọlọ́run ó sì máa gbọ́wọ́ yín san ẹ̀yin
lọ́lọ́run ó máa gba owó yín san owó àwọn àfáà yẹn nítorí pé iṣẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe wọ́n gbéṣẹ́ dáwà dání wọ́n jókòó tẹ ọlọ́run tànábì nígbà táwọn sàábé náà tí wọ́n béèrè oúnjẹ tí wọ́n béèrè omi táwọn èèyàn fún wọn ọlọ́run ní ejò lọ sán baálẹ̀ lóhun kán gbagbo ẹran ànábì náà gba tiẹ̀ ń bẹ̀ ó ní rìsìkì tàtàzí lè rùmù í níjọ́ tànábì ti bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà ọjà wo ló ti lọ tajà mọ́ my 12 wo ló lọ ọjà Òṣòdì wo lànábì ti lọ ń taṣọ ọjà Gbági wo ló ti lọ ń ta bàtà nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìjà ànábì oko bo ló ti lọ ṣẹ́gi ntí yóò máa jẹ níbi iṣẹ́ dáwà náà ni ó ti máa rí bọ́lọ́run ṣe ṣètò ayé nu bó ṣe ṣètò ayé nu kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ pé yẹn gbé ibi tí yẹn bá ti ṣe nìyẹn ti jẹ tí yẹn bá gbéṣẹ́ dáwà dání yóò jẹun níbẹ̀ yóò bọ́yàwó yóò bọ́mọ ńbẹ̀ báwo lẹ́ ṣe sọ fún àfáà tí ń kọ́ máa ń kéwú pé kó fi iṣẹ́ ẹ̀kọ́ máa ń kéwú lẹ̀ kó lọ máa ṣẹ́ gítà àbí kó kọjá sóko kó lọ máa gbin àgbàdo orí yín dàrú ni tí gbogbo àfáà bá fi wọ́n sọ́lá sílẹ̀ ta ni ó máa ṣiṣẹ́ dáwà ṣé èyí tẹ́yìn ń ṣe lórí Facebook yìí ni wọ́n ń pè níṣẹ́ dáwà inú ó dinú igbó ó dinú oko mélòó abúlé mélòó tí ò síná tí nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ ò dáa ó di ibẹ̀ mélòó tí irú yìí ti lọ láti lọ́ọ́ ṣe wáàtí fáwọn èèyàn bẹ̀ láti pè wọ́n sẹ́sìn ẹ̀ẹ́dẹ́nu abúlé rí ẹ̀gbẹ́bẹ̀ rí àwọn abúlé tí ò sí iná nẹ́pà tí ò sí ẹ̀lẹ́tíríkì tí ò sí nẹ́tíwọ́ọ̀kì ó di mélòó tẹ́ ẹ ti lọ tẹ́ ẹ lọ tẹ̀dó síbẹ̀ tẹ́ ẹ ń kọ́yàn kéwú sórí Facebook tẹ́ ẹ jókòó sí ni wọ́n ti ń ṣe dáwà àìmọye àwọn abúlé tí wọ́n mọ̀ pé ti ń jẹ́ Facebook wà àwọn àfáà kan wọ́n wá kóra wọ́n lọ sínú àwọn ìgbèríko wọ́n lọ máa ṣiṣẹ́ dáwà ẹ̀yin ò wá dé lọ́sàn-án kan òru kan ẹ máa wá pè wọ́n lẹ́lẹ́bọ orí yín dàrú ẹ máa wá ní kán kó ń bí iṣẹ́ jálàbí kán fi iṣẹ́ jálàbí orí yín dàrú ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe ọlọ́run ni ó máa na aráyé ń pàṣán pé tó ẹ lọ́ọ́ bá wọn àfáà àmọ́ wọ àfáà tí wọ́n wá bá kọ́kọ́ mọ̀ wípé oúnjẹ tó o fẹ́ jẹ yìí àlàálí ni má sáré ìsákùsá má fẹ́ bọ kún torí pé tó o bá ti fẹ́ bọ kún iṣẹ́ rẹ o ti kó lójú ọ̀nà tọlọ́hun o ti di áúlìyá ṣèitán o ti di ọ̀rẹ́ fún ṣèitán nínú má fẹ́ bọ kún má sọ fún èèyàn pé kó lọ́ọ́ wá orí èèyàn wá má lo nǹkan ara èèyàn má sọ fún èèyàn pé kó wá ṣẹ́ṣó owó má ṣẹ́ṣó fún èèyàn gbogbo oògùn tó bá ní nǹkan èèyàn nínú lọ sún ná ẹbọ ni nítorí pé ìdí tó fi jẹ́bọ ni pé irú àwọn oògùn bẹ́ẹ̀ ó ń lo àǹjọ̀nú oògùn tó bá ti ní páàtì èèyàn nínú oògùn kọ́hún mọ́ o fẹ́ tajà fún àwọn àǹjọ̀nú ni ó ti di trade by barter láàrin wọn àtàwọn àǹjọ̀nú tán bá fún ẹ ní 1 àwọn náà ó gba 1 padà tán bá fún ẹ ní 2 àwọn náà ó gba 2 padà ẹ jọ ṣe exchange ni àtúbọ̀tán rẹ̀ kì í sì dáa àfà má lo nǹkan ara èèyàn mọ́ eegun ni ẹran ni omi ẹ̀ ní má lò ẹlẹ́dẹ̀ jáwọ́ ń bẹ̀ à ń ṣàwo à ń lọ tẹfá àfà jáwọ́ ń bẹ̀ ìwọ mùsùlùmí náà má jẹ́ kí wọ́n bá ẹ ń bẹ̀ kò sí nǹkan kan níbi à ń tẹfá à ń ṣàwo gbogbo mùsùlùmí tó bá dánrú ẹ̀ wò tó bá ti ṣe tẹ́lẹ̀ lọ wẹ̀ wọ́n ká ó ti di kèfèrí ó ti dẹlẹ́bọ o gbogbo wọn tó ń ṣẹgbẹ́ awo tètè lọ tún bá kó tó late ẹbọ ni o kéèyàn máa ṣàwo ẹbọ ni tó bá mọ̀ kó lọ mọ̀ lẹ́ni gbogbo wọn tó ti lọ tẹfá tó nífá lọ́dọ̀ àwọn onífá tó yẹ pé ifá rẹ̀ ń bẹ nínú àwo funfun lọ́dọ̀ wọn ó ti dẹ́lẹ́bọ o wàá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ sínú ìsìlámù padà ni tó o bá wá kú láì tún ìwẹ̀wẹ̀ láì tún kẹ́límọ̀ pé ó dọmọ náà o àbí wọ́n ń ṣọdún fá wọ́n náà wá lọ bẹ̀ ẹjọ́ wá lọ ń jó ẹjọ́ lọ ń bọ fá ẹ̀ńjọ́ ń pa ajá pẹlẹ́dẹ̀ ó ti dẹ́lẹ́bọ o lọ́ọ́ dá ẹbọ mọ̀ àáfàá dúró tọlọ́hun dúró tànábì má fi 419 kún ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ́ wo gbogbo àwọn tó ṣe 419 lánàá àtúmọ̀tán wọn ò dáa express lọ́pọ̀lọpọ̀ wọn kú sí pẹ̀lú accident tí ò dáa àfihàn wọn àmọ́ à ń jẹ́ ká mọ̀ wípé àtúbọ̀tán alábòsí kì í dáa gbogbo àfáà tó bá ṣe 419 ìjẹ́ àfáà ọlọ́run ó padà gbé kó nínú ìdílé rẹ̀ nínú ilé tiẹ̀ yẹn ọlọ́run ó padà yọkùn bẹ àwọn ọmọ rẹ̀ ò ní jà àfáà ọlọ́run ó padà lọ mú un lọ sọ́dọ̀ ẹni tó lù ní jìbìtì
ó ti ta ìta gbélé lọ́wọ́ nù, ó ta. Táwọn ọmọ ẹ̀ bá wá jà fà ránwùránwù ni wọ́n máa fi ṣe, torí pé ó ti ṣàbòsí pẹ̀lú ń tá gbé fún. Iṣẹ́ ìránṣẹ́ ẹ ṣe pẹ̀lú inú mímọ́. Ẹ má jẹ́ kí àwọn tí wọ́n iṣẹ́ lẹ́sìn wa, ẹ má jẹ́ kí wọ́n tún wá jẹ́ ẹni mímọ́ níwájú Ọlọ́run jù wá lọ. Tí ìyẹn bá jẹ́ adífá, àwọn adífá àjọhùn míì sọ àwọn adífá tèní o, àwọn bàbá tiwa, àwọn bàbá tó, àwọn bàbá wa adífá ni wọ́n. So a bá wọn láyé, ṣùgbọ́n tùrásà àwọn adógún ẹ̀, a mọ ìlànà wọn, a sì gbọ́ yé. Àwọn adífá àjọhùn wọn kì í fi àbòsí kún ìdífá wọn kì í parọ́. Babaláwo tó bá ń parọ́ yóò máa pọ́n láṣọ ni. Nígbà tí àwọn aláwo tí wọ́n ní irú àkídà yẹn pé tó àwọn ò gbọ́dọ̀ ṣe fún wọn náà mọ́ ìdífá wọn, àwọn ò gbọ́dọ̀ ṣàbòsí mọ́, kí wá ní tiwa àfà? Ó ṣe wá jẹ́ pé wà àfà ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá 419, ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá ká lu jìbìtì, ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá ká lọ gé orí èèyàn, ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá ká lọ wá ìran èèyàn wá, ẹ lọ gé ọwọ́ òsì wá, ẹ lọ wá ojú òkú wá, ẹ lọ gé ọyàn obìnrin wá. Kí ló dé tó yẹ pọ́dọ̀ tiẹ̀ ni wọ́n ti bá rú ẹ̀? Ẹ lọ jáwọ́ ń bẹ̀, ẹ ṣọ́ra gidigidi gan. Gbogbo ẹni tí bá ń ṣerú jágajàga bẹ́ẹ̀ kó lọ jáwọ́. Má di ẹbọ mẹ́rù, má di mẹ́rù rẹ. Gbogbo àkáǹtì ògùn tó bá ní nǹkan èèyàn nínú, lọ dáná sun, má jẹ́ kọ́ ọmọ ó jogún rú ẹ̀. Ẹbọ ni. Tó bá kú lérú nǹkan bẹ́ẹ̀ lórí, ó wọ náà lọ́hùn. Imagine kó o kú kí ògùn ilé rẹ tó lé nǹkan èèyàn nínú kó wà nínú bẹ̀ tí wọ́n sì ti kú. Kí ló rò pé ó lọ bá níṣirò níwájú Ọlọ́run? Ṣé nǹkan dáadáa ló lọ bá ní àbíjìyà? Ẹja túnbà o, má di ẹbọ mẹ́rù. Mọ̀ tó jẹ́ sórí aláàlú bayyinun wala haramu bayyinun. In tó jẹ́ aláàlí, àwa ti ṣàlàyé ẹ̀ fún yín. In tẹ́ lè ṣeré. Tẹ́nìkan bá sọ pé léyìí kò rí bẹ́ẹ̀, táwa sì mọ̀ pé ó rí bẹ́ẹ̀, àwa ó sọ fún yín pé ó rí bẹ́ẹ̀. Èyí tí ò wá rí bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ tún jẹ́ kẹ́ ẹ mọ̀ yún náà kẹ́ lè jáwọ́ ń bẹ̀. Àti wá rí wípé ẹ̀yin àfà, níjọ́ tá a bá ti ṣe wáàsí tá a sọrú àwọn ọ̀rọ̀ báyìí, ẹ̀ ní ṣíàrú prógámù bẹ́ẹ̀ torí pé ó bá yín wí. Pé ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ yìí ó bá mi wí, ò ní ṣíà rẹ̀. Ara rẹ̀ ló ń ṣe, ó ṣe mí. Aláyàlẹ̀ bàlá wọ́n ní káwàá wí fún yín ni, wọ́n ní ká fi túláàsì mú yín. Bó wá wùn ẹ́ gbọ́, bó wùn ẹ́ má gbọ́, tó ẹ pẹ́ bọ yẹn náà ló mọ bá káàkiri tó fi lọ pàdé Ọlọ́run wá àtọ́lọ́run nu ẹ mọ̀ yanjú ẹ̀ lọ́hùn. Ṣó bá a mú kó dijọ́ gbé dalẹ̀ kìyàmà káwọn tí wọ́n kírun rí kán máa wọnú inú náà lọ, kán wá dénú náà yẹn, kán tún wá bá wà fà náà bẹ̀. Wọ́n pẹ́ ṣé òun Mikaila ẹ̀yin náà tún wọ náà ni? Ṣé bẹ́yìn lẹ́ máa ń ṣe wá sí fún wa? Ẹ̀yin náà tún wà ń bí i. Báwo irú ojú wo ló fẹ́ kán fi wù ọjọ́ náà? Irú ẹnu wo ló fẹ́ ní láti fi sọ̀rọ̀? Kí irú àwọn Ìgbòho yẹn kán wọ náà, kán tún wá bá wà fà náà pé ṣé òun ìdí nì ẹ̀yin náà tún wọ náà pẹ̀lú wa? Ṣó mọ̀ pé ó kàbùkù? Ó wọ náà, gbogbo wa àfà tó ṣàwo, ó wọ náà. Èyíkéyàwó tó bá lọ ṣe ìwà àfà, ó wọ náà, ọmọ náà ni ẹ̀. Gbogbo wa àfà tó ṣẹgbẹ́ àwo, ó wọ náà, ọmọ náà ni ẹ̀. Kó wá jẹ́ wípé adúrú wáàsí tó gbélé ayé ṣe tó yẹ pé kò fẹ́ẹ̀ sí kọ́ńtì tó ò tí ì dé láti ṣe wáàsí, ìwà àti Ìgbòho tún wá pàdé nínú náà. Ọmọ náà ní Ìgbòho sẹ́ẹ̀mọ̀ ni, ọmọ náà ni àfi tó bá tó ń bá níṣẹ́jú yìí ló kú, tó wẹ̀ sí ìsìlámù tó sì pé kẹ́límà. Ìyẹn Ọlọ́run ò fẹ́ kéèyàn máa ní jàrá alàlì ìsinmi lórí ẹ̀ṣẹ̀. Ìgbòho ń dẹ́ṣẹ̀, ṣe rí ẹni bá ń dẹ́ṣẹ̀ ń kọ̀rọ̀ ó sì dá o. Bẹ́ẹ̀ ni tún wí. Béèyàn bá ń dẹ́ṣẹ̀ ń kọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ló sì dá. Ẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ ó sàn, ṣó ń ṣe ń kọ̀rọ̀ ni kò jẹ́ káyáráyé ó mọ̀ pé òun ń ṣe ó sì dá. Ẹni ó wá bọ́ sórí social media tí ń pò òun ó jòkó lórí oṣù, òun ó tún ń sọ lẹ́gbẹ̀ẹ́ nìkan wípé òun ó sàsí àbí òun ò lè sàsí ọ ni, òun náà mọ̀ pé mo lè sàsí. Ó nígboyà láti bọ́ sí pọ́blíkì láti máa bóòsì pẹ̀lẹ́bọ
wàá dúró àwọn èèyàn tí ó sọnù látara rẹ̀. Gbogbo dáadáa tó gbélé ayé ṣe ó sì bàjẹ́ láàrin ìṣẹ́jú kan. Gbogbo èèyàn tó ti rán Mẹ́kà Ìgbòho ó ti bàjẹ́. Gbogbo yàfáà tó fúnlẹ̀ mọ́ṣáláṣí ò ní ládámọ́. Gbogbo yàfáà tó ṣe dáadáa sí tó ṣàánú fún ò ní ládámọ́ bàjẹ́. Nípasẹ̀ àgọ̀, nípasẹ̀ àìmọ̀ ọ̀rọ̀ sọ, ó bọ́ sí pọ́blíkì, ó ń ṣe àfihàn ẹbọ, ó ń polówó ẹbọ, ó ń proud lórí polóògùn ni wọ́sẹ̀ ìwọ kìí ṣe mùsùlùmí káwọn àfáà wá di ẹlẹ́bọ bíi tiẹ̀. Ó gọ̀ Ìgbòho, ó gọ̀ pọ̀ jù. Lọ túnbá kó lọ bẹ Ọlọ́run kọ́lọ́run ó foríjì ẹ́ kó lè bá rí ìyọ́nú Ọlọ́run kátúbọ̀tán rẹ̀ lè dáa. Tó bá kú lórí bó tí ń ṣe ohun Ìgbòho wàláhì ọmọ náà ni ọ́. Lọ jáwọ́ o kó sì túnbá. Abdulhamid ló kọ tèmi, àdúrà ń gbà. Lọ túnbá o, lọ túnbá, lọ jáwọ́ ń bẹ̀ kó wẹ wọ́n ká kó wọnú Islam rádàdà kí ló ń bá káàkiri. Ṣé wọ́n nìkan ló kọ́ lóògùn ni? Gbogbo àwọn bàbá tó lu oògùn tí wọ́n jogún àwọn dà lẹ́ni. Nàmúrúsù alágbára ayé ń jọ òun dà. Fíríáwó náà dà. Ṣàdádù ọmọ Ádì òun dà. Gbogbo àwọn alágbára ayé ìjọ àwọn dà lẹ́ni. Wọ́n lọ, wọ́n wọlé sùn. Àwa náà wọlé sùn jọ kan. Kí ló gbé tó ń gbin? Kí ló gbé tó ń gbin? Tó wọ́n á bóòsì pẹ̀lú oògùn. Pé wọ́n lóògùn, wọ́n lè ṣàṣìyàn, wọ́n lè pààyàn, wọ́n lè ṣẹgbá, wọ́n lè ṣàwó jagun mọ́dá kẹ́kẹ́. Ọlọ́run mà fi yìn ọ́ nì. Oògùn mélòó ló wá ní? Ó fi yìn ọ́ nì. Bẹ̀rù Ọlọ́run kó lọ wẹ̀ sí ìsìláàmù padà. Kó gba orúkọ ìsìláàmù tó máa jẹ́ lọ́dọ̀ àwọn àfáà. Kó wẹ̀ wọ́n ká. Kó pe kẹ́límà. Kó jáwọ́ níbi rádaràda. Orin táwọn bàbá wa máa ń kọ fún yín jọ wọn á ní kàkà kó wẹ̀wọ́. Kàkà kó wẹsẹ̀ kó tún bá jàgàjàgà rèdèrèdè ló ń bá ká. Kàkà kó wẹ̀wọ́ kàkà kó wẹsẹ̀ kó tún bá jèrèdè jàgàjàgà ló ń bá ká. Túnbà ń kọ́ pé kàkà kó wẹ̀wọ́ kàkà kó wẹsẹ̀ kó tún bá jàgàjàgà rèdèrèdè ló ń bá ká. Kàkà kó wẹ̀wọ́ Kàkà kó wẹsẹ̀ kó tún bá jàgàjàgà rèdèrèdè ló ń bá ká. Lọ jáwọ́ níbi jàgàjàgà rèdèrèdè Ìgbòho. Kò sí èrè níbi ẹbọ. Àtúbọ̀tán gbogbo ẹlẹ́bọ kò ní dáa. Béèyàn bá ṣe ṣìnà àfáà kan báyàwó níyàwó sùn ẹ gbé sórí blọ́ọ̀gì ẹ̀hún bó wọn lọ́wọ́ lè forí jì. Isimu Mugitafar. Àfáà kan lu jìbìtì Mugitafar bó wọn lọ́wọ́ lè forí jì. Àfáà kan parọ́ gbowó Mugitafar bó wọn lọ́wọ́ lè forí jì. Gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run lè forí jì kò ní forí jì ẹlẹ́bọ. Ọlọ́run ò ní forí jì ẹbọ. Ó kọ́ délẹ̀délẹ̀ ni pẹ́nìkan ò ní ṣẹbọ kó wọn ó forí jì. Gbogbo dáadáa tó bá wùn kó ṣe nílé ayé òun ò ní tẹ́wọ́ gbà. Lọ jáwọ́ níbi ẹbọ. Gbogbo àfáà náà tó dẹbọ mẹ́rù lọ jáwọ́ ńbẹ̀. Ẹ lọ jáwọ́ níbi ẹbọ. Ẹ dá ẹbọ mọ̀. Ẹ mọ̀ tí ń jẹ́ ẹbọ gangan. Kẹ́ ẹ wá jáwọ́ ńbẹ̀. Kẹ́ ẹ pa ẹbọ tì. Ẹ di òpó tọlọ́run mú. Ẹ di òpó àdúrà mú. Wá bá ń lọ sínú Al-Qur'an kí n fi kó nílẹ̀. Wa mina nasi suratul Baqarah ayah 165 Quran chapter 2 verse 165. Bismillahirrahmanirrahim. Wa minan nasi ma yatakizu min dunillahi andadan yuhibunahum kahubillahi والذين آمنوا أشد حبا والذين آمنوا ما شاء الله أشد حبا لله ولو يرى الذين ظلموا ما شاء الله يرون العذاب ما شاء الله أن القوة لله جميعا ما شاء الله وأن الله شديد العذاب. Ọlọ́run bá ní ń bẹ nínú àwọn èèyàn
ya'takisu min dunillah. àwọn kan tó ṣe pé in tí kò tiẹ̀ tó ọlọ́run, in tí ò tó bàtà, in tí ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run, in làwọn ò lọ gbámú táwọn wà á máa fi ṣorogún ọlọ́run. wọ́n máa fi ṣorogún ọlọ́run. ọlọ́run ní yuhibbunahum kahubbillahi. wọ́n máa wá fẹ́ràn nǹkan yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ràn ọlọ́run. ó lè jẹ́ oògùn, báyìí pé oògùn náà nìyẹn bá ń ṣe tó ti wá fẹ́ràn oògùn yẹn títí débi pé irú ìfẹ́ tó ní sọ́lọ́run náà ló ní sóògùn yẹn, ó dẹ̀lẹ́bọ o. ìyẹn la fi sọ lẹ́ẹ̀kan pé bí yẹn bá ti pọ̀ lóògùn jù kò sí bí o ṣe ní padà dẹ̀lẹ́bọ, torí pé yóò máa ròyìn oògùn yẹn. ó dáhùn lójú pọ̀ oògùn yẹn àfàìṣe àfàìló, ó kàn fáàmù jù wallahi tallahi àfàìló. tíyẹn bá lò báyìí, tíyẹn bá ti gbé lóra báyìí, oògùn ló ń ròyìn yìí, òòròyìn ọlọ́run. ó ti di ní dù, ó ti gbé sípò ọlọ́run. gbogbo ohun tíyẹn bá ti fẹ́ràn tó wá gbé ìfẹ́ nǹkan náà ṣe déédéé tọ́lọ́run, ó ti dẹlẹ́bọ wálẹ̀ dínà. walladhina amanu ashaddu hubban lillah. ẹ wá rí àwọn olùgbàgbọ́ òdodo, àwọn tí wọ́n ìfẹ́ wọn tí wọ́n ní sọ́lọ́run ìmọ̀ ju tí wọ́n ní sí gbogbo nǹkan mi lọ. àwọn máa ń nífẹ̀ẹ́ ọlọ́run ní kíkan, ní líle. wàhálà ò yàrá. ladina salamu Masha Allah. yarawna al'azaba Analiku wata lillahi jamiya. ó wá ní tí àwọn kèfèrí ẹlẹ́bọ níjọ́ tí wọ́n bá fojú kan ìjìyà ọlọ́run, ìjọ́ náà ni wọ́n mọ̀ wípé àṣọ ọlọ́run ló ní gbogbo agbára. ìjọ́ tẹ́ ẹ bá fojú kan ìjìyà, tẹ́ ẹ rí ìjìyà ọlọ́run bó ṣe tó, yálà láyé àbí lọ́run, ìjọ́ náà lẹ́ mọ̀ pé gbogbo agbára tọ́lọ́run ni. ogun tó gbójúlé òun, tó gbójúlé tó ń polówó gbangba pé olóògùn ni wọ́, ògùn wọ́ dá ọ lójú ni. tọ́lọ́run bá fẹ́ mú ọ yóò wá jẹ́ kí o sá kó mọ̀ rí bẹ́ẹ̀. ọlọ́run wá jẹ́ kó mọ̀ wípé gbogbo agbára òun lòun ní. níjọ́ táwọn àáfàá wa tí wọ́n lọ àtáàkì lóko alábàtà, tí wọ́n lọ pàdé àwọn oníṣàngó, àwọn ọmọ àwọn oníṣàngó ni ó ṣe ìṣàngó wọn dá wọn lójú. wọ́n sì lọ pàdé wọn, gbogbo ogun làwọn oníṣàngó kó dání. àwọn àáfàá wa, àwọn bàbá wa Bándélé, wọ́n sì ń bọ̀ báyìí, wọ́n ní kíjọ máa pèrún, jàmá ń pèrún. gbogbo ogun táwọn oníṣàngó kó lání tó tán kó dání ó sì domi mọ́ wọn lọ́wọ́. àtàwọn padà wọ́n fèrègè. anẹ́lùkù wátàlẹ̀ ilá ìjẹ̀míà, gbogbo agbára ọlọ́run lónìí. má ṣàfitì agbára sọ́dọ̀ ara rẹ mọ́. wa anna Allaha shadidul adhabi. wa anna Allaha shadidul adhabi. ìjìyà ọlọ́run, ìjìyà tó yẹ hàn ní. tọ́lọ́run bá fi ìjìyà gbáàyàn mú, ìjìyà ọlọ́run le koko púpọ̀. ìjìyà ọlọ́run ó le púpọ̀. ọlọ́run má fọwọ́ ìyà rẹ̀ gbá wa mú ni. má jà á jìyà ayé, má jà á jìyà ọ̀run. ọlọ́run nìkan lálágbára o. má fagbára ròyìn ara rẹ mọ́. má sọ pé o lè ṣàṣìyàn mọ́ pé yóò mu. àwọn ìsọ bẹ́ẹ̀. al-quwwata lillahi jami'a, ọlọ́run nìkan lálágbára. ìjọ tó o bá ti ń fagbára ròyìn ara rẹ, ìjọ náà lọ́lọ́run ó jáwé agọ̀lẹ́ ọ lọ́wọ́. gbogbo tó gbójúlé ni ò ní ṣiṣẹ́ mọ́. nítorí pé al-quwwata lillahi jami'a. àmúgbòwò lọ́ta ìṣọ̀ta wa. ní ìlàkọ̀ kankan, kì í ṣe pé wíyà nǹkan kan dà wá pọ̀ àbí ó sọ̀rọ̀ ó bu àbí nǹkan. àmọ́ a gbọ́dọ̀ rí pé èèyàn ṣaburú ní gbangba káwa àfáà káwa dákẹ́. ọlọ́run ló dágbò tó bá sì ṣe tán àti fi mọ̀nà yóò tọ́ṣe ọkàn rẹ̀, yóò fà á wọnú ẹ̀sìn pé tó ó yá mo ṣe tán. kódà Ìgbòho lè wé láwàní tí ó tún padà mọ́ tóbi ju tiwa yìí lọ, tí ó tún gbé ọ̀pá wáàsí ju tiwa lọ, tí ó máa ṣe wáàsí kárí ayé ju tiwa lọ. ṣé ẹ mọ̀ pé tí Ìgbòho bá dá àfáà lọ́la, jàmá rẹ̀ yóò ju tèmi lọ. torí pé kí ni mashhurun fi dunya, èèyàn tí ó hàn nínú ayé ni. tọ́lọ́hun ò bá sì fẹ́ràn èèyàn, ọlọ́run kì í jẹ́ kó hàn tó bá wọn. ọlọ́run fẹ́ràn rẹ̀, ó fẹ́ràn rẹ̀, àmọ́ mọ́ sí lò, mọ́ bá bọ̀ ara rẹ̀, mọ́ bá bọ̀ ara rẹ̀. lọ mọ̀ wípé
ọlọ́run ọba ló ní gbogbo agbára. Má wàá gbà wípé ẹgbẹ́ kan tó ń ṣe àbóògùn kan tó ní ó jẹ́ bákan lọ wá gbogbo ẹ̀ dànù síbi kan lọ dànù, omi lásán ni gbogbo ohun tó kó dání o. Kò sí agbára tí èèyàn lè ní lẹ́gbẹ̀ẹ́ tó ta gbé dání. Quran Karim ọ̀gá agbára rèé. Ìwọ gbowó níjọ́ tó bá mọ tó wà ń bí ò ní síngbẹ́rẹ́ mọ́, níjọ́ tó bá mọ tó wà ń bí ò ní wẹ ọṣẹ mọ́. Quran Karim rèé. Agbára tó agbára tó ju gbogbo agbára lọ́hùn rèé. wàá wẹ̀ sí Islam. Má wò pé irú ọmọ kékeré o ní bá mi sọ̀rọ̀ yìí, Ọlọ́run ń gbẹnu wá sọ ni o. Ó lè bí wa lọ́mọ o, àmọ́ Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ gbẹnu yẹn sọ̀rọ̀ in plan yẹn wá pé mo fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ mọ́rọ̀, ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ rán yẹn sí yẹn yóò máa gbẹnu àwọn kan sọ̀rọ̀ fún yẹn ni. Tó o bá wá wo kékeré ẹni tí ń sọ̀rọ̀ wàá wá gbọ́rọ̀ Ọlọ́run, wàá jẹ́ kọ́rọ̀ Ọlọ́run tọ̀ṣì ọkàn rẹ, wàá wá pe àwọn àfáà jókòó pé o fẹ́ wẹ̀ sí Islam, wàá wẹ̀ sí Islam, wàá wá bẹ̀rẹ̀ kéwú. Wọ́n wá kọ́ ẹ ní alif, ba, ta, sa, jim, a, ka, dal, zal, ro, zayin, sin, shin, sod, dod, to, zo, ayin, gayin, fa, kof, kef, lam, mim, nun, haw, waw, yaw. Wọ́n wá kọ́ ẹ láwọn àràfí láàárín oṣù kan. Wallahi súnmọ́ billahi alladhi la ilaha illallah wa insha Allah wà á parí Kùránì tí wọ́n náà bọ́ sí pọ́blíkì. Èyí tó fi wọ́n ń polówó òkúta èṣù lórí social media, tó ń polówó oògùn ni ẹ, wà á bọ́ sórí social media wà á máa wá kékeré àfáráyé. Wá sí àdùn lẹ́nu gbowó ju tó ń pè ń lọ, kó wá bọ́ síta gbangba níwájú ayé pé tó A'udhu billahi ká máa pé àfáà onísọ̀rọ̀ ká máa pé àfáà Sunday Igboho, kó máa pé A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run sọ pé gbogbo yín ẹ fi wà bàjẹ́ lẹ̀, bismillahi rahmani. Ẹni bá sí nǹkan mímọ́ Ọlọ́run yóò wọ náà. Bí sí kódà kó o má tí ìmọ̀ ju gbólóhùn méjì ń lọ, sáà máa para rẹ̀ kó o máa pé tó Ọlọ́run bá lẹ́ni bá sí nǹkan mímọ́ Ọlọ́run yóò wọ náà, kẹ́nìkan máa bẹ́ẹ̀ rọ́ pé bàbá wa Sunday Igboho sọ pé ní bá sí nǹkan mímọ́ Ọlọ́run yóò wọ náà. A'udhu billahi minash shaitani rajim. Ẹ lọ jáwọ́ níbi ìwà ẹ̀ṣẹ̀, bismillahi rahmani. Gbogbo wa tó ń ṣe wà bàjẹ́ lórí ilẹ̀ lọ jáwọ́ ń bẹ̀. A'udhu billahi. Kó o máa wí báhùn, Ọlọ́run ó sì ṣàlékún dárájà rẹ, yóò ṣàlékún ipò rẹ, yóò ṣàlékún ipò rẹ. So nítorí pé a gba kọlù, a wà dá dúró báyìí, kọ́lọ́n kó dákun kó jẹ́ kí gbogbo ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà nà nípò pa, kọ́lọ́n jẹ́ kí wọ́n gbọ́ yé, kó sì jẹ́ kó wúlò fún mi àti yín, kó má padà sọ ẹnìkan kan wá dẹ́lẹ́bọ, kó má padà gbà wá kó nínú Islam, kó má jẹ́ kí ṣètánì ó ra wa mú. Ní tí ó débé mi àti ẹ tá a fi padà lọ ṣẹgbẹ́ awo Ọlọ́run o, dákun má jẹ́ ó dé bá wọ Ọlọ́run. Gbogbo tí ó débé mi àti ẹ tá a fi padà lọ di ẹgbẹ́ awo, tá a máa ṣẹgbẹ́ awo, Ọlọ́run má jẹ́ ó débé mi àti Ọlọ́run. Gbogbo tí ó débé mi àti ẹ tá a fi padà lọ ṣe léèdì, tá a fi padà wọnú ilé pé àwa náà ń ṣàwọ, Ọlọ́run má jẹ́ ó dé bá wa. Ní tí ó mú wa àdánwò tí ó kàn wá tá a fi padà lọ máa tẹfá, Ọlọ́run má jẹ́ ó dé bá wa. Ní tí ó kọlù wá tá a fi padà dẹni tí ń bẹ ajá fògùn, Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Ní tí ó ṣẹlẹ̀ sí wa tá a fi padà lọ máa jókòó sórí òkúta èṣù, Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run la ilaha illallah wala kudira wala irada la hawla wala quwwata illa billah. tó a ti ṣí ẹ̀rọ lẹ̀ báyìí. Gbogbo ẹni tí ó bá fẹ́ pè a ti ní àǹfààní láti máa pè wọlé. Nọ́mbà tí a máa pè náà ni 0703 492 4039. Direct call eléyìí, ẹ lè pe WhatsApp eléyìí kó wọlé 0703 492 4039. Lẹ́ẹ̀kan sí 0703 492 4039. Direct call gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé láti dá sí ètò. Bákan náà à ń gba owó generator lọ́wọ́ ní orí platform wa
láti lè máa tàn torí pé iná nepa ń disappoint wa púpọ̀. Salamu alaikum. Ẹ ti wà lórí afẹ́fẹ́, kí lorúkọ yín? Salamu alaikum. Wa alaikum salam. Ẹ dákun ẹ yí kíní ẹ̀rọ kíní yẹn lọlẹ̀. Wa alaikum salam. Kí lorúkọ yín sà? Salamu alaikum. Wa alaikum salam. Ẹ ti wà lórí afẹ́fẹ́, kí lorúkọ yín sà? Wálé ló sọ̀rọ̀. Láti Èkó, láti Lagos Island. ok sà, à ń gbọ́ yín sà. Gbogbo àgbáyé ń gbọ́ yín. A gbádùn prógrámù ìtọ́yìn ṣe. Alhamdulillah. Ọlọ́run a máa fún yín dárájà àti máa rí ṣe. Allahumma amin. So gbogbo prógrámù yín kò tí ì tí mo máa ń mí sílẹ̀. Alhamdulillah rabbil alamin. Tọ́lá àdẹ́bà kó sí gbogbo náà nínú. Amina. Ẹ ṣàmín. Amina. Amina. Ọlọ́run àbá kó sí nínú. Amina. Ọlọ́run wọlé àwọn afọ àwọn àjọ Ọlọ́run. Amina. Àjò òjì padà á jẹ́ kó wá sí yẹn kó bá lára mu. Amina. Àwọn máa jẹ́ kó mọ̀ pé tí wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ ni. Bẹ̀tì ẹlòmíà máa wò ní wọn pé kí làbá yìí sọ kí ló wí àbóhùn fẹ́ níràwọ̀ ni. Aláìmọ̀ pé ní tọ́lọ́run ti tọ̀rọ̀ àwọ̀ ẹ̀ ni. Masha Allah. So kò sẹ́ni tó lè díràwọ̀ yan náà ti tàn. Alhamdulillah. Ó ti yé yín. Bẹ́ẹ̀ni. So ẹ fi ọkàn balẹ̀ nìkan ẹ̀ lè dẹ́rù báyìí. Alhamdulillah. Masha Allah. Pẹ̀lú ògùn Ọlọ́run. Masha Allah. Ọlọ́run á mọ́jọ́ wá ká máa padà yẹra pẹ̀lẹ́pẹ̀lẹ́. Inshallah. Ẹ ṣeun púpọ̀ sà. Ẹ ṣeun. Ṣùgbọ́n mo appreciate yín sà. All right sà, ẹ ṣé gan sà. Ṣùgbọ́n sà. Now, so ẹni tí àwọn direct call ni a ṣì ń gbà lọ́wọ́ yìí àti máa gbé call WhatsApp. Direct call la ṣì ń gbà lọ́wọ́ yìí. So ẹni tó bá fẹ́ pè sí direct tó bá di àsìkò tá a fẹ́ máa gbé WhatsApp a máa pa ti direct call. So náà ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan à ń gba owó generator lọ́wọ́. Generator tí a fẹ́ rà jẹ́ 120,000 a sì ti rí 37 tí ẹnìkan sì fún wa ní 20 lẹ́ni tó fi jẹ́ 37. Àwọn bàbá wa kan náà ti fún wa ní 10, àwọn kan fún wa ní 5, ẹnìkan fún wa ní 2 ló fi jẹ́ 37 ni. So gbogbo ẹni tó bá fẹ́ support ẹ hi wa lórí WhatsApp. A ní máa pe account number lórí afẹ́fẹ́ ṣùgbọ́n tẹ́ bá ti hi wa lórí WhatsApp á fún yín ní account number àwọn tó ń ṣàkóso rẹ̀ tí ẹ lè sanwó yẹn síbẹ̀. Ọlọ́run kó ran ẹnìkan kan wa lọ́wọ́ kó bò wá ní àṣírí kó gbàdúrà wa. Nísìnyí nígbà tí ò sí direct call báyìí a máa wá lọ síbi WhatsApp calling láti máa gbé WhatsApp calling. WhatsApp calling gbogbo ẹni tó bá fẹ́ pè ń sìn sí WhatsApp a ti ní àǹfààní àti pè. WhatsApp number tí a máa pè ní 090 80 62 87 93. WhatsApp number tá a máa pè ní ẹ pè lẹ́ẹ̀kan sí 090 80 62 87 93. WhatsApp number tí a pè nìyẹn ẹni tó bá fẹ́ pè wọlé láti sí orí WhatsApp. So aláǹfààní àti pé Ọlọ́run kó dákun kó jẹ́ kí ọ̀rọ̀ náà yíwájú bá a ṣe ṣàlàyé rẹ̀ lọ. Nítorí pé ní ìdí ẹbọ mẹ́rù ní tó léwu púpọ̀ ni o. Kí kálukú lọ jáwọ́ ń bẹ̀. Ká jáwọ́ nínú ẹbọ ṣíṣe. Ká lè bá a jèrè lálìkìyámọ̀. Kò sí tíyàn bá ní nílé ayé tó bá ti di ẹbọ mẹ́rù kò lè rójú rí Ọlọ́run. Jáwọ́ níbi ẹbọ ṣíṣe o. Ká jáwọ́ níbi ẹbọ ṣíṣe. Ká di òkú Ọlọ́run mú. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ló kọ yín sà? Ẹ kálẹ́ o, ẹ kú iṣẹ́ Ọlọ́run. Àwa ni ẹ sà, ẹ kálẹ́ sí. Kí ló mo pè sí? Bẹ́ẹ̀ ni orí ètò lẹ́wà sà. Ẹ kú iṣẹ́ Ọlọ́run. Kí ló kọ yín? Olúwa yóò máa ṣagbára dọ̀tun. Ẹ bá wa dárúkọ yín. Ẹni tí Ọlọ́run mọ̀.
naam àáfàá lẹ́ni sọ̀rọ̀ láti ìlú Ìbàdàn. naam bàbá. Olúwa yóò máa ṣagbára dọ̀tun. amina. Ẹ kú iṣẹ́ àtàárọ̀. Masha Ọlọ́run yóò sì máa pẹ̀lú yín o. àmín. Ìlú àṣẹ lọ́wọ́ ẹ̀ ní jábọ́. amina. Ṣé rí òótọ́ olójú méjì ojú kan ló ní? Masha Allah. Àbẹ́rẹ́ sí pẹ̀lú mi báyìí. bẹ́ẹ̀ni bàbá. Yóò máa korò fún ọ̀pọ̀lọpọ̀ yìí láṣẹ kí ni láti sọ bọ́ta. Ẹni tọ́lá máa fúláì láti sòótọ́ tọ̀. Mo kí n kórè fún òótọ́ tí ẹ sọ fáráyé. Ṣùgbọ́n yóò kórè tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹlòmíà rò bí èbúlẹ̀ ń bú. Ṣé rí àwọn kan bẹ̀ ni pé ní nǹkan bí ìjẹta kọ́ ni àfáwa kí wọ́n gbòdì ṣe àwọn wáàsí kan. Ṣé pẹ̀lú mi sà? bẹ́ẹ̀ni ṣé o. Wáàsí tí wọ́n ṣe yìí wọ́n á ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arákùnrin Sunday Igboho pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe lótìtọ́ àti lódodo. Wọ́n máa ń sọ wípé kódà níbi tó lágbára dé àwọn àáfàá wọn lọ ń ba fún ìrànlọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé ìlọ́bàyọ̀ fún ìrànlọ́wọ́ ọ̀tọ̀ nìyẹn. Wọ́n wá ní kódà tí wọ́n bá jà wípé wọ́n máa kójà lọ sílé Sunday Igboho láti parí ìjà yẹn. Wọ́n wá wò wípé ọ̀dọ̀ Sunday Igboho láti parí ìjà. Mo ṣe mọ̀ wípé bí wọ́n bá sọ̀rọ̀ tọ́rọ̀ bá wà ńlẹ̀ ọ̀pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni làákàyè tí àwọn èèyàn fi máa rò ó. Nígbà tó wá dé jọ́jọ́ kejì blọ́gà kan wá ṣe ètò wọ́n pe àwọn kíní kan bíi kíní kan post and ponder. Ó wá ń sọ wípé kí ni ẹ̀kọ́ àwọn aláàfáà pé àpẹẹrẹ tí ń bẹ lára wọn pé wọ́n ti bọ́ọ̀lẹ̀. Kí ló fà á ni pé ó ní fún àtẹnujẹ mo wá ń mirí báyìí. Kí ló fà á ni wípé Sunday Igboho kéwù ló mọ̀ Kùránì wo ló mọ̀ tó já sí wípé tẹ́lẹ̀ àfàbà wa dọ̀rọ̀ rú láàrin ara wọn àfa àtàfà ọ̀dọ̀ Sunday Igboho lẹ́sìn kiri lẹ́wà gbọ́dọ̀ lọ. Mo ní ìgbà tí Sunday Igboho ní kéwù tí ó ké fún wọn kò dẹ̀ ní Kùránì ṣùgbọ́n wọ́n wípé ẹ́fílọ́pù orí ibú wọn tí wọ́n mú bọ́ta nílé ẹ̀ kò jẹ́ kí wọ́n lè òun ni wọ́n fi lọ sọ́dọ̀ ẹ̀. Ṣé Kùránì kò rí jà parí mọ́ ọ̀rọ̀ níbi oríjà parí mọ́ kò sáfà àmọ́ lábẹ́ sọ́mọ̀ àtẹnujẹ ẹ̀dẹ̀bọ̀ gbogbo ẹnikẹ́ni tẹ́nu ẹ bá máa tọrọ kò ní bá wọn tí ń di àtẹnujẹ ni o àtẹnujẹ ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfáà mi kò useless níbi tí ìsìlámù pọ̀ dé táwọn ọlọ́lá ìsìlámù pọ̀ dé ẹ̀gbọ́n náà tún kọ́ náà nígbà tó ọlọ́lá ìsìlámù náà tó gbọ́ láwọn pamọ́ tí wọ́n jẹ́ kí ìsìlámù rọ́lá wọn lò tí irú Sunday Igboho wá ń fún àfáà mi láti tí ò lóhùn kà ṣùgbọ́n òmùgọ̀ tó bá dòwò pọ̀ tí ò mọ̀ yẹn pèsè sìn òun ló bá yẹ ìjẹ́jú o àti àyẹ̀gbàǹgbà tóun náà tún ní láti fi máa polówó ẹbọ níta mo tẹ́ yìí sọ yẹn o tọ̀rọ̀ ni o tọ́lọ́ máa fẹ́ jẹ́ kó sóríire kò ní jẹ́ kó rí sí èébú torí pé tó bá rí sí èébú yóò fi kó rí ibú ẹ̀ ni torí pé èmi jẹ́ kó yẹ gbogbo tó ń sọ ẹ kíní kan òun lórí èṣù yẹn wallahi tallahi irọ́ ni fún ẹni tí a bá kọ àsìkò ẹ̀ ni kò lágbára àti pa iṣẹ́ sí wallahi sùnmọ́ bí láì ṣé tí mo sọ yé àfa àwọn ìṣẹ́ bẹ́ẹ̀ ni bàbá. tó gba àwọn nǹkan yẹn bólúwa ṣe gbé yín bọ́ta láti sọ̀rọ̀ yẹn nípa tàfà tó ṣiṣẹ́ làbí ni olúwa pẹ̀lú yín gidi gan bẹ́ẹ̀ àdìsí tẹ̀múwá yẹn àdìsí tó sọ yìí wù ní tí wọ́n sì gbẹ̀rin ànábì sì jẹ́ mbẹ̀ kálukú sì mú tiẹ̀ lọ ṣe mọ̀ wọ́n ti wá parapọ̀ àtà àwọn èèyàn kan ń sọ wípé bóyá àwọn tó fẹ́ dẹ̀sí ni wọ́n lo Sunday Igboho ó dẹ̀ ń jọ bẹ́ẹ̀ bí ò bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ó ń jọ bẹ́ẹ̀ ó ń farajọ́ so tó bá wò fún òun gba ìsìlámù kó dúró lórí tó bá ń ṣe pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ kó má tọ́ bọ́ ní ìsìlámù kó wọ́n kó bẹ tọ́ bọ́ ní ìsìlámù kó wọ ní ìsìlámù kàfàtànù kó wọlé tán kó dẹ̀ bọ̀ kó kí káàbọ̀ kó dẹ̀ gbéṣẹ́ dáwàdà níbẹ̀ ti sọ́hun kì í ṣe bí kó wà lábẹ́ kó wà nísàlẹ̀ kó máa dẹ̀sìrú lókè ìsìlámù wa ò ní faramọ́ yẹn rárá àti rárá ọlọ́run bá dó tí yóò bá kún yín o yóò sì bá pẹ̀lú yín ẹ̀ ní dààmú ẹ ṣeun gan yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi ẹ bá wa sí anakumula ẹ fún bàbá anakumula. So gbogbo àwa tí a bá fẹ́ pè wọlé WhatsApp number tí a lè pè náà ni 090 80 62 87 93 WhatsApp number tá a lè pè nìyẹn o tí yóò wọlé lẹ́sẹ̀ kan náà. Ọlọ́run dákun kó má ṣe wá lẹ́lẹ́bọ o ẹ má dẹbọ mẹ́rù gbogbo ọ tó ti ń ṣe oògùn kóògùn tó ti ṣe oògùn ṣe ọjà wọ́n ń bẹ̀ o nítorí àtúbọ̀tán àti nítorí ọjọ́ àlìkìyámà so àpé ẹ má ṣoògùn àmọ́ oògùn tí ó ṣe tó bá ti lẹ́bọ nú lọ jìnnà sí bẹ̀rù Ọlọ́run àdúrà ni ká sì jẹ́ kó pọ̀ jù ká jẹ́ kádùá pọ̀ ká jẹ́ kí àdúrà kó pọ̀ dáadáa gbà wá tí a bá fẹ́ pè sórí direct call àǹfààní ṣì wà fún wa láti gba kọ́ọ̀lù kan sí ẹni bá fẹ́ pè sí direct call
0703 492 4039 nọ́mbà ti direct nìyẹn o 0703 492 4039 direct call 0703 492 4039 kọ́lọ́run bá ọba aláàánú ọba aláforíjì kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa kó má já ṣe ẹsẹ̀ gbé kó já abánabi wọlé ọlá kó já abánabi wọlé ọlá. hello salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam. Ẹ bá wa lò kíní fóònù yẹn. Kí lorúkọ yín sà? Kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá? Ẹ ṣeun púpọ̀. Kí ló kọ yín láti bọ́lẹ̀ tí ń pè wá sà? Mo ń gbọ́ yín láti Ìbàdàn ni. Ahmed ló ń pẹ́ yín sọ̀rọ̀. Olókọ mi ẹ ra sà. Alájà Ahmed ló ń bá yín sọ̀rọ̀ láti Ìbàdàn. Ok, gbogbo Nàìjíríà. Ọlọ́run ní dójú tì yín láíláí. Allahumma àmín. Àmín. Ọlọ́run ní jọba àlàkà yín. Àmín. Ọlọ́run máa gbà fún yín o. Àmín. Inú wa ń dùn pẹ̀lú àwọn fúgàmù yìí tẹ̀sí. Masha Allah. Ẹ̀sìn Islam ní dàrú yóò gbọ́ lọ. Àmín. A ní akéwì rẹ̀ sà. Ẹ ṣeun púpọ̀ ẹ̀mí yóò gùn sà ẹ ṣé sà ó dàárọ̀ sà á sunrun ayọ̀. Naam. Hello. Hello. Àwọn kọlù yẹn ti ń jára wọn. So àǹfààní wà fún wa láti pè wọlé 0703 492 4039 0703 492 4039 nọ́mbà tí a pè sí nìyẹn. Gbogbo wa pátá ni kí a lọ túnbẹ̀ ṣe ibi tí a bá rí pé ọ̀rọ̀ yìí ti bá wa wí ká lọ túnbẹ̀ ṣe ká jáwọ́ ń bẹ̀ ká rí pé adé bá Ọlọ́run bá fi kọ́líbìn selim pẹ̀lú ọkàn tó lálàáfíà ní ká fi lọ pàdé Ọlọ́run ká má pàdé Ọlọ́run pẹ̀lú ọkàn tó nídọ̀tí ọkàn tó lẹ́gbin ọkàn tí ò ní ṣe é rí ká má lọ gbìyànjú pàdé Ọlọ́run ká rí pé a pàdé Ọlọ́run dáadáa kí kọ̀kọ̀ wá dáa ká má ní kọ́lọ́fín kan tí ojú ò máa tì wá nígbà tí wọ́n bá ń ṣí péèjì ẹ̀wọ̀n aráyé níjọ́ gbé dàlí kìyàmà. Hello. Salamu alaikum. Wa alaikum salam. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. Ẹ kú ètò Alhaji Àríkẹ́ Ṣọlá láti Ìbàdàn. Ẹ ra sà. Àkúnyẹ̀ jẹ́ oníṣẹ́ ìjọ yín ni. Ok. Mo wá gbọ́ ọ̀rọ̀ kẹtẹ ẹ̀sọ́ láti bí. Ẹ ní àdúrà ní kájí ọ̀pọ̀. Bẹ́ẹ̀ni. Hello. Bẹ́ẹ̀ni bàbá. Ètò kájí kádùn ọ̀pọ̀ nínú gbogbo àlámọ̀rí wa. Bẹ́ẹ̀ni. Tòṣẹ́ ti yọ̀ǹda wa pé ká mọ wẹsẹ̀ àwúre ká mọ wẹsẹ̀ ìyọnú. Ṣé ẹ tún fẹ́ lọ máa ṣe yún náà ni? Sọ́tì ìyẹn gbà wá láyè. Ṣé ẹ tún fẹ́ máa ṣe yún náà ni? À ń béèrè náà ní pé nígbà tẹ ní kádùá ní kájí ọ̀pọ̀. Òun ni Màá rò pé bóyá ní àdúrà gangan lọ́nà ni. Òun ni. Àmọ́ tá a bá sọ àdúrà tó pọ̀ tá a wá tún ṣe ọṣẹ ìtajà ọṣẹ ìyọnú kọ́. A ti ṣàlàyé yẹn ní last 2 and last week ìyẹn nǹkan là ń sọ lálẹ́ yìí ọ̀rọ̀ ẹbọ àtàdúà ni là ń sọ lálẹ́ yìí kọ̀ọ̀kan wọlé síbẹ̀ yà. So WhatsApp calling ẹni tó bá fẹ́ pè sí orí WhatsApp calling nọ́mbà tí salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam. Kí ló kọ yín láti bolẹ̀ tí ń pè wá? Orúkọ mi ni Shamsuddin àti Canada mo ti ń pè. Láti Canada, Masha Allah. Ẹ kú ètò. Àwa nìyẹn sà. Ẹ kú ètò. Ẹ ṣeun púpọ̀. Mo máa ń gbádùn program yín. Alhamdulillah. Nǹkan tí mo kàn realize náà ni pé oríṣiríṣi Islamic program ó ti pọ̀ lọ lóríṣiríṣi lórí Facebook àti oríṣiríṣi ìdájúmọ́ tí ò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n nǹkan tó dùn mọ́ mi ni pé tí n bá máa wo any of the Islamic programs ó dàbí ẹni pé èèyàn mú asẹ́ tó fi jọ èlùbọ́ àwọn tí ò ní nǹkan kan tó fẹ́ ṣèyàn láǹfààní mo máa yọ wọ́n kúrò ni but títí ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé education ó hàn ní wá sí i pé ẹni tó nímọ̀ tó kàwé
so mo dẹ̀ realize pé majority àwọn Islamic lecturers wọ́n ní láti lọ tó ń kọ́ wa nípa dáwà wọ́n ní láti upgrade ara wọn kọ́ oríṣiríṣi nǹkan because àwọn ọmọ òde òní tí wọ́n bá rí nǹkan tó jẹ́ ti modernized kind of preaching báyìí tó ń rí oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ tó dẹ̀ ní education nínú wọn ò ní value ẹ̀ but títí ó yàtọ̀ gédéǹgbé ó dúró lọ́tọ̀ ọlọ́run á ṣe àlékún ìmọ̀ ẹ máa ga sí. àmín àmín. ẹ ní lọ́lẹ̀ rárá. Allahumma àmín. À ń gbádùn ètò yín. ẹ ṣeun púpọ̀. À ń gbádùn gidi gan ẹ ṣé gan. mashallah ẹ ṣé àdúrà ó gbà. náà so whatsapp call tí ẹni tó bá fẹ́ pè wọlé sórí whatsapp nọ́mbà tí a pè náà ni 090 80 62 87 93 whatsapp nọ́mbà tí a lè pè sórí ẹ̀ nìyẹn tá a bá fẹ́ pè sórí whatsapp òun nìyẹn.